yastaqiru al-baladu illa bil-ma'i. ìlú tá a wà nú ẹ̀ àbí ìlú tẹ́ni kọ̀ọ̀kan wá ti wá ìlú ni ò lè ní fọkànbalẹ̀ kó sì lè fẹsẹ̀ rinlẹ̀ nínú tí kọ́kọ́ bànkẹ́jẹ́ láyé bàbá rí wàhálà dé iná làásì kọ́ rí kí wọn tó bí wa ká tó jáde wá sáyé kí ìlú ó tó lè gbádùn àfi kó mi ọ wà. wa tariqi. inú tó jẹ́ ó fi máa dẹ̀ faraàlú àwọn ará oko bí wọ́n bá ń kó nǹkan bọ̀ nílùú ọ̀nà ni wọ́n rìn bọ́nà ọba sí ìlú ò lè ní fọkànbalẹ̀. wa ta'alimi. bí ọba sí education ìlú ò lè ní fọkànbalẹ̀. wa sihati fiha bina'ul mustashfa. bí ọba sí àlàáfíà nùlù ká kọ́ hospital kọ́ pọ̀ al-mustashfa ká kọ́ hospital kọ́ pọ̀ fáwọn mẹ̀kúnnù ìlú ò lè ní ìfọ̀kànbalẹ̀. wal juyushu difa'iyatu. wal juyushu difa'iyya bàbá rí àwọn military men ká rí wọn pépé nǹkan bá tiẹ̀ dé àwọn tí wá dà ká pè wọ́n kí wọ́n ti lọ fèsì Boko Haram ní tí wọ́n ń clear àwọn people from Chad people from Cameroon people from Mali Nigeria náà wá yọ wá láti Nigeria àwa yọ àwọn Boko Haram sáárín àwa ń clear bíi 300 and something. alalaji la ilala alala la ilaha illallah alala la ilala alala illallah alubu aliki malubu alala la illallah sọfiyullah ke barakamu ala bọ́lẹ̀. ó dá tó bá rí bẹ́ẹ̀ nítorí Buhari ọmọ Musawiya alalahilaha illallah Muhammadu ya Rasulallah Allah alalahilaha illallah Muhammadu ya Rasulallah Allah alalahilaha illallah ìtàkùrẹ́. Muhammadu Rasulullah Allah la ilaha illallah Muhammadu Rasulullah Allah. Bàbá wa Musa Buhari ọmọ Musa sẹ́rí bàbá wa yìí gbogbo mi tó bá ń lọ ọ̀nà ni àmọ́ ọ̀dà kọ́lọ̀ wọn fowó kún ẹni tó bá fẹ́ ṣèjà ọba láyé bọ́lá ń bálẹ̀ wọn fowó kún wàlá ọ̀nà rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ òní ṣe wàhálà púpọ̀ ilẹ̀ lògò tó fi tì í bẹ́ẹ̀ lómi ìbá dẹ̀wọ̀ yọ̀ dàbí ẹja dé ni àgbákò márùn tí máa bóló sí ń jẹ ọdún ọlọ́run ní jí ó dé báyìí kò rówó ra sọ ọdún ó tún dé yídì kọ̀ bárùn nígbà tí ó délé wọn ti pín jẹ tán ìyá yíbò tí máa dáná oúnjẹ ọdún ládùúgbò wọn ọdún kọlá ló ń ti kú wọn bá tún pẹran ládùúgbò rẹ̀ wọn ò ní pè kàn bàbá sọ wá dá kẹ́ wojú agbo káfí kẹ̀kẹ́ rọ̀ ń wojú agbo kí a máa sọ pé ikú tí a rí jílì màṣá ìtù alálà sọ. Buhari o wàyí ikú tí a òkúrọ̀ màṣá ìtù wà áyà ìtù láyé jọ́hún àwọn ọmọ olórí ibú kan náà máa ń fún àwọn àfáà ń bọ̀ wá àwọn ọmọ olórí ibú kan náà máa ń fún àwọn àfáà wípé wà láàyè ọ̀ya ọ̀nà ọba tẹ̀lé bàbá rẹ̀ múlíkà tẹ̀lé mi rè dábì mi ìwò là ń lọ. sáà sọlọ́dọ̀ abálàtí eléré ibú lọ́wọ́ yìí wèrè ọgbádùn láti kékeré bá rọrùn túnṣe létí bọ́lá bá ní ọ̀tọ̀dọ̀ rẹ gbádùn máa fẹ́ àfọwọ́ àti ọmọ mẹ́yàrá òkè múlíkà mùkádàmù láti dé o má dojú ti má bọ́ sálẹ̀ bọ́lá bá fẹ́ máa bá kùnú láti padlọ́ọ̀kì ilẹ̀ kúlókè ọmọ ọkọ̀rọ̀ pọ́tọ́pọ́tọ́ dànù bí ejò mùkádàmù láti ẹkùn tí ó mẹ́ta mo sọ pé kí n wá kí n gbẹ́jì mọ́ ní láti gbé ọlọ́run kó sàtà yín lẹ́sẹ̀ dáadáa. bàbá wa ọlọ́mọdé ọba jẹ́ fún yín o. Amina. bó jẹ́wọ́ ẹlẹ́kùnlẹ̀ tún lọ lẹ́rọ́gbọ́n yẹn dá ṣùgbọ́n lọ́run tó léwélé gbò ló wà ṣe sí. Buhari o bẹ́ẹ̀ ṣàìsùn sàdúrà lẹ́rọ́gbọ́n yẹn dá o ṣùgbọ́n lọ́run tó ní gbígbà ẹ̀ ló wà ṣe sí. torí láàlà kò sọgbọ́n kan lẹ́dà kò lè dá
wàlá kó wá dà kó sagbára tẹ̀dá kó lè ní àfàṣẹ ọlọ́run tó ti wà lórí ohun gbogbo. wà á kọ́ di kùsìránù ọlọ́mọdé ọba yín láíláí. ọlọ́pàá èèyàn ṣe àmì dáadáa. bàbá Buhari wàlúfàṣàlì tí wọ́n pè ní fàṣàlì bàbá wa MC mo kí yín púpọ̀. bàbá Buhari wàlúfàṣàlì tí wọ́n pè ní fàṣàlì akẹ́kẹ́ mọ́ṣáláṣí bàbá Buhari là ń ṣàdúrà fún. tí wọ́n pè ní fàṣàlì akẹ́kẹ́ mọ́ṣáláṣí ọlọ́mọdé ọ̀tá yín. àmín. aláhùn mi ṣe kùntà fínàrí asùfàlì láhùlà wàlà kùbọ́tà ilà bìlà ilà lílà sí. akí bàbá wa tí wọ́n ṣe tí wọ́n darí ètò fún wa ọlọ́mọṣà jẹ́ kí arìnrìn pẹ́ ayakumullah. akí small doctor pariwo pé small doctor. small doctor bí ó tiẹ̀ jó fún wa láàyè oníṣẹ́ àti ẹ̀tí mọ̀. alifa wa oníkan tòní alifa wa Shamsuddin. wọ́n méjì àti àgbákò. ẹ̀dá kò sí yóò fò lórí àyín náà bó ni ó ti gorí spíkà yìí nìsín. ṣé kó wí nǹkan kan ni àbí. wọ́n ní ìṣẹ́jú méjì kó wí nǹkan kan. akéwèjẹ ọ̀gá ńlá o. ọ̀yà. Bismillah. Mo kí àwọn dájú mi, mo kí àwọn ọmọ mi. Mo dúpẹ́ fún ààyè tí oníkálukú wà ní ẹ̀mí. Iwájú àwọn ṣé wọn lẹ́wọ̀n èmi ní parọ́ èmi ò mọ tí fẹ́fẹ́ sọ ká níwájú àwọn tèmi sì mo mọ̀ nǹkan tí màá sọ fún wọn. Ọlọ́run rán kálukú níṣẹ́ tiẹ̀ ni ẹni tọ́lọ́run bá rán lọ́nà ibi tó rìn yìí tá a wá irú yín tẹ́ wá gbọ́ wá sí á ṣe wá sí fún yín àmọ́ tiẹ̀ náà tí wọ́n náà ń gbégi call me small doctor ayin. tọ́ wọ́n ti ní ká ṣe bọ́lọ̀ ṣe ọ́ tàwọn. You can call me small doctor akéwèjẹ ọ̀gánlá ayin. Indomie wo ṣe tààtò kò dẹ̀ tó ti kárí ayin. Àtẹ̀kí mosquito very well wọ́n di ọjọ́ kan wà. I go to farm oko, I see Sinekejo, I run to house ile, I see Papa Daddy carry gun ribbon. We go to farm oko, we see Sinekejo, Papa killing Sinekejo, èmi á jẹ Sinekejo. Wòsí náà dé tá ìwé ṣe mi ò wọ́rì. Babaláwo tèmi máa wọ coat, ayin arara. Ìdè drive motor tún wà boat, ayin arara. Àwọn tìbí ló ní parole, police officer ló ní patrol, ọ̀gá. báyìí والآن نترك المنبر الكسئ والقوس البارهي. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. فيا رب عونا
فالمعان مؤيد وما لامرئ إن لم تعنه كفاء إليك توسلنا بك الله أولا وأول ما يبدأ به العبد مولاه معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بمرآه وإذ يمكر بك الذين كفروا ليصبتوك أو يكتوا الذنوب ìtàkùrẹ̀. أدام الله حياتكم. kò sí mọ̀kọ́dìmù mọ́ mi kò sí mọ̀kọ́dìmù mi mọ́ ni. بسم الإله واحد ذي النوائل وأذكر ذكرا كفيد الحواتر وزكى تحياتي على خير رسله محمدنا محمود أصل الفضائل فريد بلا زاني ينزع فضله على الصبار في العمر النوافل ولا لم أدري يمينا عن الثماء لما فزت بالخيرات غير الوفاة أيا قوم تعالوا أروني بديلا من العلم في الحصر الغرير الوسائل يا طالب العلم والإسلام سر لهما فيدا من الحصل ريان تصدهر في السيارة والمغصي التي هملت قد بصرني بما لا يدرك البصر أبقاك ربي للإسلام تقدمه دوما وبالحق على الأهداء تنتظر الفاطمة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين. bisimilahi rahman rahim gbogbo ẹni tó bá jó lórí ire ẹ bá wa wí bẹ́ẹ̀. bisimilahi rahman rahim. olórí ire nìkan ni kó bá wa tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. bisimilahi rahman rahim. ẹ jẹ́ wá wí ẹlẹ́ẹ̀kẹta kó gbalẹ̀. bisimilahi rahman rahim. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. الله توكل النبي محمد صلى الله عليه وسلم. اللهم جد ودادا لوني صلى الله عليه وسلم.
Ìlọrin bẹ lọ́hùn wọn ò hó ní fún Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn ìyàwó ẹ̀ sallallahu alayhi wa sallam. àwọn ọmọ ẹ̀ àwọn sahaba Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. ọlọ́run wọlé abẹ́ baba wa Lágége ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. àwọn tó bí wọn àlùfáà wọn amiin. ọlọ́run bá wa kẹ́ wọn. Amina. baba wa Alhaji àgbà Allahu ta'ala anhu. baba tí ọ̀sẹ̀ nìkan rí tó fi sílẹ̀ bóra ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. àtàwọn àwọn tó bí wọn àlùfáà wọn àwọn tó bí àlùfáà wọn amiin. ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. baba wọn ní wàásù àgbáyé rahimahullah. baba wa Olúkadé rahimahumullah. baba wa Paul Kagi rahimahullah. baba wa Musa Lomata radiyallahu ta'ala. gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. amiina. bisimilahi kul huwallah. bisimilahi rahman rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. gbogbo ẹ̀yin àgbàlagbà àfà tá a bá ní jòkó a kí yín púpọ̀. bàbá wa Kàdàrà ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. amiina. inú àwọn wàlíyé ọlọ́run tí Ìlọrin ń sunkún wọn dòní parí wọn mọ́ inú wọn ni bàbá wa Kàdàrà wà. radiyallahu ta'ala anhu. bẹ́ẹ̀ ni bá a ti ń sun lọ́rin lẹ́yìn náà sun lẹ́kọ̀ọ́ láwọn tó gba ọ̀dọ̀ wọn mọ́ ọlọ́run ọlọ́run bá wa kẹ́ bàbá wa Kàdàrà amiina. àtàwọn tó ti lọ bẹ́ẹ̀. allahumma amin. bàbá wa Ṣuhaibu ọlọ́run má jẹ́ ọgbà rẹ̀. amiina. inú àdúrà tí bàbá wa ọlọ́run má jẹ́ ọgbà rẹ̀ ṣe inú ẹ̀ ní Shamsuddin tá a wá pé tì í wà. allah. ọlọ́run mi hàn pé mo gbàdúrà Ṣuaibu ọlọ́run má jẹ́ ọgbà rẹ̀. àmín. bọ́lọ́run ti fi ń ha ayé kó ń gbàdúrà oníwàásí àgbáyé látara Buhari Musa. damallahu hayatakum. bàbá wa má jẹ́ ọgbà rẹ̀. a ké bisimilayi kan kuli huwallahu kan gbogbo ẹni wàá bá wa ké ọlọ́run ò ní jẹ́ pàdánù. amiina. ẹ sì tẹ́wọ́ ké ni. bisimilayi kul huwallahu ládàá tábà níbi ọlọ́ba àmúbá wọn. bisimilahi rahman rahim. kul huwallahu ahad. allahu samad. lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. amin. mo yà bẹ̀ wọn náà mo ṣàdúrà fún wọn. mo wá kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ti ń wẹ́lkọ́mù wa látàárọ̀. ọlọ́run jọ dáa fún yín. amiina. bẹ́ẹ̀ ti ṣe pọ́n wa léènì ọlọ́run pọ́n yín náà lé. amiina. kọ́dà bẹ́ẹ̀ ti ròyìn wa tó bẹ́ẹ̀ àmẹ́ fi ṣàpọ́nlé ni gbogbo bẹ́ẹ̀ yín náà bá lọ ọlọ́run máa pọ́n yín lé. amiina. mo wá kí àwọn ọmọ àdúgbò gbogbo yẹn ń kí àfa wa Allahu nuru dógó ọlọ́run. allah. mo ti rá àfa wa kẹ́kẹ́ yá sàlámù àríkílódé àmọ̀ retí ẹ̀ ẹ̀yin ọmọ àdúgbò mo kí yín púpọ̀ a ti lo ayédèbí wọ́n ti ń ka káùntì nísìnyí 72 ọlọ́mọdé bá wọn karú ẹ̀ ní. amiina. wọ́n ní 87 wọ́n pa mẹ́jọ ń bì kan wọ́n pa méje ń bì kan láì ṣe màálù ọlọ́mọdé bá wọn karú ẹ̀ ní. amiina. ẹ dákun ẹ̀yàn máa àdúgbò ẹ lọ́ọ́ dì mọ́wọ́ kálukú ọ̀lọ́ sọ́ra rẹ̀ ìbò tí ń bọ̀ yìí èèyàn bá rìn àwọn èèyàn bá ìbò tí ń bọ̀ yìí wọ́n bá rìn kálukú ọ̀lọ́ mọ̀ wọn rẹ̀ ńgbọ́ wàá lọ wá oúnjẹ kan tó ń òṣìṣẹ́ àtàwọn àkábá kan tó mọ̀ pé ẹ sáwò ìwọ wéṣítì inú ayé nù ẹ dákun ọ̀dọ̀wọ̀ yín o ọlọ́wọ̀n ní díẹ̀ ṣòfò. amiina. bẹ́ẹ̀ yín ò ti mọ̀ nù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wa ẹ̀yin gan la wa ẹ̀yin tẹ́ ń bùkátà wa ẹ̀yin gan la wa ẹ̀yin tó gbé bẹ́ẹ̀ bá gbóhùn wa inú yín ó dùn ẹ̀yin gan la wa bẹ́ẹ̀ tí ń ṣe lára wa yìí gbogbo ń tẹ́yìn náà bá bí ọlọ́run ṣe bẹ́ẹ̀ lára wọn. amiina. ẹ̀yin tẹ́ hétí wa ẹ̀yin náà lẹ́yìn
ẹ̀yin tó gbé bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ wa inú máa ń run yín ẹ̀yin náà lẹ́yìn àmì ẹran tí Ọlọ́run lára mi èmi kí mo dára mi báyìí mo sì fa tẹ̀sùbá débẹ̀. Allah. n ò sì ha agbárí èèyàn jẹ torí kí lè máa bọ̀ kí lè ọmọ ọ̀rọ̀ n ò sì jẹ fún. ẹ wo gbogbo ohun jẹ́yìn ìsìnkú gógóró lo nǹkan torí káyé ọba àmà mi Ọlọ́run sábùn mi ni torí wàhálà tí mo ṣe fún àfà mi àánà àfà mi lójókòó yìí mo ṣe wàhálà fún àfà mi púpọ̀ kọ́dà yín ń dùn mí bàbá yìí pé mo mọ̀ ń jọ́ náà bá tún ṣe ju tijọ́ náà lọ ń mọ̀ pé báyìí ní òrì lọ́nba ń kí àfa mi. Amina. ẹ̀yin tó ṣe gbẹ́yìn náà wàá fẹ́ràn wa kò sí fún wọn ti dọ́rọ̀ wa lẹ̀ ó múra gangan ni ọ̀pọ̀ gba tiẹ̀ gbogbo ẹni yóò ti ń gbóhùn gba tiwa tá a sì sẹ́yìn tá a ròyìn kò ní gba tiyín náà. Amina. ẹ sáàmì. mo kí àwọn ọlọ́pàá tí wọ́n dúró wájú wa tó jẹ́ kọ́kàn ọwọ́ balẹ̀ lẹ́yìn ìfọkànbalẹ̀ tàtọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ ìfọ́jọ́ ọlọ́jọ́ lọ. Amina. a sì dúpẹ́ lọ́wọ́ yín Boko Haram ti ń kílíà wọ́n ti pa tó 300 báyìí lágbára Ọlọ́run kankan ò ní ṣe yín ẹ̀yin ọlọ́pàá wa. Amina. Ọlọ́run máa fi sùn ẹ̀ sọ yín ni. Allahumma amin. la ilaha illallah. Muhammadun Rasulullah. èyí wù náà dúró báwọn ọ̀rọ̀ mi mẹ́ta ni lónìí mo tún kí àfa mi súnkẹrẹlẹ kan sí àfa mi nu oníwàásí àgbáyé òun lèmi bí máa gbé mi ń bá ní bàbá mọ́. Allah ìbòye ká mẹ́tọ́ wa bàbá rí bàbá máa Allah. ọ máa ń ṣe ìdìgámù bìkan tí ò da rárá a máa wí nǹkan délẹ̀ ni ó sì wá dákẹ́ bí n bá rí bàbá mọ́. Allah ìbòye ká mẹ́tọ́ wa Allah ká tọrọ ìkẹ́ fún ni wá sí àgbáyé Allah. ọyá ìdákúlẹ̀ bí n bá rí bàbá mọ́. Allah ìbòye ká mẹ́tọ́ wa Allah. bàbá rí bàbá mọ́. Allah ìbòye kí n mẹ́tọ́ wa. Allah kí n tọrọ ìkẹ́ fún ni wá sí àgbáyé Allah. ẹ̀dẹ́kun ẹ̀yin Èkó bí n bá rí àgbáyé mọ́. Allah ìbòye kí n mẹ́tọ́ mi. Allah bí n bá rí àgbáyé mọ́. Allah ìbòye kí n mẹ́tọ́ mi. Allah kí n tọrọ ìkẹ́ fún ni wá sí àgbáyé Allah. La ilaha illallah. ẹ wí bẹ́ẹ̀. La ilaha illallah. La ilaha illallah. Muhammadu Rasulullah. Allah. bí n bá rí àgbáyé mọ́. Allah ṣe ìbòye kí n mẹ́tọ́. bí n bá rí àgbáyé mọ́. Allah ṣe ìbòye kí n mẹ́tọ́ yẹ. kí n tọrọ ìkẹ́ fún ni wá sí àgbáyé Allah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Muhammadu Rasulullah. Allah. ẹ̀yin ọmọ kéwú bàbá rí àgbáyé mọ́. Allah. ṣèbó yẹ kí n máa ń tọ́ kan. Allah. bí n bá rí àfa mi. Allah. ṣèbó yẹ kí n máa ń tọ́ kan. Allah. kí n tọrọ ìkẹ́ fún ni wá sí àgbáyé Allah. La ilaha illallah. Allah. La ilaha illallah. Allah. La ilaha illallah. Muhammadu Rasulullah. Allah. ọ̀rọ̀ mẹ́ta mo bẹ́ sọ àmọ́ nfẹ́ di mẹ́rin àfa mi ṣe díẹ̀ nínú ayé mi púpọ̀. Adamallahu hayatakum. gbogbo ẹ̀yin tẹ́ láàfà tẹ́ bọ̀wọ̀ wọn ẹ lè dá alábọ̀. gbogbo ẹ̀yin tẹ́ láàfà tẹ́ ẹ fẹ́ fọ́ láwọn àfa yín bẹ́ẹ̀ lọ́hùn mọ́gbọ́lọ́hùn wọlé àfa mi Akórèdé wọlé àfa mi Ṣazali wọlé àfa mi Mùdírù wọlé àfa mi òun ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pa àwọn àfa yín mara yín la abẹ́yìn kẹ́tọ́ yìí pé ẹ máa wá fanáàsì ẹ máa gbé kínní ńgbà tí mo ké mo wo tíra nítorí ọgbọ́n lẹ́nu àfa rẹ̀ ẹ yìí fẹ́ kí àwọn àfa yín wọ́n hàn nù ẹ yìí fẹ́ wọ́n sàm nínú tẹ̀ ń bá ń sọ ẹ lè lẹ́yìn o ó di méjì àtẹ̀yìn tó ṣe pé ń tẹ́ ẹ̀ bá lọ́wọ́ àwọn àfa yín ilẹ̀ ń ṣe ń wo obìnrin kan níyìn èyí ṣe tí ọlọ́dọ̀ àwọn obìnrin yẹn gbẹ̀rẹ̀ ndéndéndé wọ́n máa bú wa ní
ẹ dákun ẹ rọra sí máa bọ̀ wá báyìí lọ́dọ̀ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ pati ni wọ́n ti jòkó wa àwọn èèyàn máa bú wa ni wọ́n ní ẹ̀rẹ́ àfa wọ́n sì ń ṣe wá sí wọ́n sì ń wo obìnrin lẹ́yìn wọn nígbà wọn kan bá tẹ̀ wá parí ẹ̀ wọ́n lè pé àlè ẹ̀ ní lójú ojú jòkó báwọn èmi ò sì lálé ìyàwó mi ń bẹ ńlé ẹyọ kan náà sì ni kò lè pé méjì mo sì bẹ lọ́hùn àjọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ń gbọ́ báyà èmi ọmọ lọ òun ọmọ tọ́jú ọmọ òjò báwọn lọ ó ṣe ń lọ káwọn àyà wa lọ́hùn. ibi wọn bọ́rọ̀ dé lẹ́yìn tó ṣe pé ìtẹ́ ẹ̀ bá lọ́wọ́ àwọn àáfàá yín lẹ̀ ń ṣe ẹ òbí abáyédé nísìnyí ẹ wọ́n táwọn ọ̀dọ́ àáfàá ń dá rárá nínú ayé nísìnyí àáfàá wa kẹ́kẹ́ ebe yìí ni alwajudu ni Allahu nuru ni àáfàá mi oníwàásí àgbáyé lójókòó yìí àtẹ̀yìn jàǹkàn nínú àáfàá. àṣewáṣí kan lọrin jẹrin ìwọ̀n bí àwọn ọ̀dọ́ àfáà tó jòkó ẹ̀yin ń jálà bí àdánwò tó wọ ayé wá báyìí ẹ̀yin ń jálà bí òṣì tẹ wọ ayé wá báyìí ẹ̀yin ń jálà bí ìranù tẹ̀ ń gbẹrù lérí àwọn ẹlẹ́rù táwọn olówó wa ń sá fáwọn àfáà èyí tí ọba wa ṣe bẹ́ẹ̀ nù wa tí ń bá wa ń gbọkọ̀ tí ń bá ń lọ wọ́n wá ń bú àwa náà níjọ́ la tó ra yín àṣírí tí náà fẹ́ tu náà wọ́n fẹ́ mú yín wọ́n wá ń pa wá pọ̀ gbogbo ẹni bá pè mí nísìnyí inú tí ń sọ ọ̀rọ̀ tí ń sọ lọ́wọ́ yìí ní ń sọ mo ti sọ lù mí lọ́hùn kẹ́kẹ́ ò sì gbọdọ̀ pa má ti ọ̀rọ̀ tèmi lẹ́nu. Allah torí ń ọbẹ̀ nìkan pa nǹkan kan pọ̀. èéṣe tílé ẹ̀wọ̀n pàǹtí kirikiri táwọn ń bá àwọn àfa ń bẹ̀ kí ló dé àsáwọn àfa àkọ́là ń bá ń bẹ̀ àwọn àlùfáà ni ẹ̀yin bàbá aláwo tẹ́ wọnú àwọn àfa àwa tẹ́ ẹlẹ́ ń ṣe jálàbí. ṣé irú jálàbí iná làwọn bàbá tá a bá láyé ṣe bàbá wa Kàdàrà ó jálàbí ni wọ́n ṣe jálàbí wọ́n fi sí níwájú Ọlọ́run ni ẹ̀yin ọ̀dọ́ àfa tòní ẹ̀yin ọ̀dọ́ àlùfáànù wa tẹ́ ẹ wọ̀ wá wá. ìbòlẹ̀ ti gbọ́ káwọn bàbá wa Kàdàrà ó pé ẹ ká lọ di igi ọ̀gẹ̀dẹ̀ ẹ wá lọ gbọ́ àwọn ìyá kan láti bọ̀ tán síbẹ̀. gbogbo yẹn ń kí àwọn bàbá wa mi ò bẹ́ẹ̀ dákọ̀ wọn ni ẹ̀rú máa ń bá yẹn báyìí lórúkọ àwọn àgbàlagbà ni. adamallahu hayatakum. gbogbo yẹn ń kí àwọn bàbá wa àmọ́ tí n bá ti lọ́lọ́run jọ da fún wọn lé àlẹ́ àgàn ó ti yé wọn. àmín. nǹkan kan ò ní í ṣe. àmín. gbogbo yẹn ni ẹ jókòó. bọ́bá ṣe kó lówó ló dé báwọn ni àní dìde àṣì ní dá ọ̀rọ̀ dúró àmọ́ àfa ni yẹn bá ní alfa ẹgbẹ̀rún èèyàn kan tó ju ẹ̀rí èèyàn alfa ẹnìkan tó ju ẹgbẹ̀rún èèyàn lọ ní jẹ́ alfa. akínyìn lẹ́ẹ̀kan sí ẹ bá wa lérí ntọ́ da à ń sọ̀rọ̀ lọ́wọ́ nípa àwọn àfa àwọn àlùfáà tó wọnú ayé tó fẹ́ ba ṣẹ́jẹ́ fáwọn bàbá tó wọ́n ṣiṣẹ́ kalẹ̀. àwa ń sọ pé bàbá wa Kàdàrà ọ̀dọ́ wọn láwa yìí bàbá ní lo ayé elédò nílà tó wọn fọ́ láwa bàbá wa Kàdàrà abẹ́ lọ́wọ́ Ọlọ́run sì ń ṣe nǹkan náà fún wa. ẹ̀yin ọ̀dọ́ àfa àtẹwà wáyé wá lónìí tẹ̀ ń ṣe jálàbí sẹ́lú jálàbí tẹ́ ẹ bá lọ́wọ́ àwọn bàbá àwọn àfa àtọkọ yín ṣe náà lẹ́ ń ṣe yìí. àwọn olówó wa ń sábà àwọn àfa àwọn ọlọ́lá ń sábà àwọn àfa àwọn anìkíni ẹ lọ wérí YouTube ẹ wọ táwọn àfa àkàndá lára lẹ́kọ̀ọ́ yìí. odidi chairman local government ń bẹ lórí YouTube ẹ lọ sáàṣì ẹ ẹ̀jẹ̀ màálù wọn ní kò máa fi wẹ̀ ní òhò ọmọlúwàbí wọ́n sì yà tán gedegbe wọ́n gba 12 million lọ́wọ́ ẹ̀. gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfáàtẹ̀ wọn lu yànnà máa kí wọ̀nyí nítorí bí sẹ́jálà bí ìranù tẹ́ ẹ dálẹ̀ wọ̀nyí irú ilé wo lẹ kọ́ tẹ́nìkan ọ̀gọ́ rú ẹ̀ rí mọ́tò wo lẹ ń gùn tẹ́nìkan ògùn rú ẹ̀ rí. ẹ má bà ayé jẹ́ ẹ má bà ìgbà jẹ́ ẹ má sọ àwọn àfáà ló kọ́ tí èsè tiwọn. ẹ̀yin tọ́lọ́ ń báyìí tí wọ́n máa mú tọ́ba tí ń fa gọ́ọ̀bù sí yín lọ́wọ́ ẹ̀yin èsà àfáà alufa ni tọ́sàwọ́nú àwọn àfáà. èsè tí wọ́n á rí báyìí àfààní jẹ́ ń sọ fún ìwọ tó ní kí n wá sọ̀rọ̀ kàmọ́ àlìmí. kàmọ́ àlìmí. fásitì dọ́lọ́tì màsà ìbùhù. wàkàtí kẹ̀dá ilmuhu sharran alal bashar. wàkàtí kẹ̀dá ilmuhu sharran.
على البشر وقد غدا علمه شرا على البشر. ẹ gbá fa ni ilé bàbá mi kan ti kọrin wọn fa àfa lọkọ o wàlí yìí Ọlọ́run kan lọ kọrin o. kàmọ́ àlìmí. ọ̀pọ̀ ọ̀nù àwọn àfa. kàmọ́ àlìmí. ọ̀pọ̀ ọ̀nù èèyàn ọ̀dọ́ oníjàlábí àwọn àfa àgbàlagbà kọ́ là ń wí ẹ má rọ́ọ̀pù wa. àwọn àgbàlagbà ẹ bá àwọn jókòó yìí ẹ wọ́n jọ wọ́n ti ń bẹ lẹ́kọ̀ọ́ tó ń bẹ lọ́wọ́ fáwọn èèyàn lọ́wọ́ sí ń gbà níjọ́ làwọn àbáyé ni ẹ lọ́ọ́ mérí wa. ẹ̀yin ọ̀dọ́ tẹ wáyé wá saki èèyàn díẹ̀ ẹ̀dọ̀ èèyàn díẹ̀ ìfun èèyàn díẹ̀ irun eré àbí gbogbo ẹ̀ lẹ́fà tán. kàmọ́ àlìmí. fọ́ọ̀tìdì dọ́là tí màsà ibù. kí ló dé gbogbo eré eléri òun lẹ́gẹ́ tán pátá àṣewèrè máa lọ káwọn yóò dì máa lójijì fún oṣù máa fi sọ́ọ̀sì rẹ̀ aṣọ ẹ̀ wọ́n lásọ wèrè làwọn fẹ́ lò. kàmọ́ àlìmí. oníjàlábí inú gbàtẹ wáyé wáyì yàtọ̀ sáwọn bàbá àgbà wọn. kàmọ́ àlìmí. ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ má fọ ayé lójú. kàmọ́ àlìmí. àfọ̀sẹ́ ń bẹ lẹ́nu yín ṣe kéyìn má kéwú. kàmọ́ àlìmí. pààrọ̀ ń bẹ lábẹ́ aṣọ tẹ wọ̀ ṣe kéyìn má kéwú. kàmọ́ àlìmí. ẹ sì ń wá alábàáhùn ẹ̀jùnú ṣòkòtò yín ẹ wá dàbí pẹ́ sòpáláyé ṣé ń bẹ́ nù kéwú. kàmọ́ àlìmí. kásì bẹ̀rẹ̀ sójú ara obìnrin olóbìnrin torí pọ́fẹ́ bímọ ṣé ń bẹ́ nù kéwú. kàmọ́ àlìmí. ẹni tó lówó ẹ̀sìn sọ́dọ̀ lòsì ẹ̀fọ́ ògùn gbowó lọ́wọ́ ẹ̀ ṣé ń bẹ́ nù kéwú. kàmọ́ àlìmí. That is the first challenge. ẹ̀yin àfa tẹ́ ń bẹ nínú gbà lónìí. èyí sì ń sọ fún wọn lọrin jẹta mo ní ẹ wò mí dáadáa Buhari ti kọjá akégbà náà dákun kátàlí tó lójoogun lọ bàbá rẹ̀ ń kọrí wọn náà mú tiẹ̀ wá. àwọn ọmọ yín àtàwọn ẹ̀gbọ́n yín ní ọmọ kú yín máa lo ayé lọ ni. àfi tó bá ti pẹ́ bá ṣe bẹ́ẹ̀ lọ́lọ́ wọn fi gbàdúrà yín lérí mi. Buhari ọba yín ṣe kankan lẹ́yìn kẹ́pẹ́ wá sí kó sì gbowó wá sí ẹ̀ yín sì ń lọ ní tèmi nù. njọ́ tí n ti ń wá sí Èkó for the past 30 something years nísìnyí ẹjọ́ lè ní Buhari ní kó wọn mẹ́rin wá ẹni ọjà lè sí mi. kì í sọ̀nà mi n wo sọ pé kì í sọ̀nà ẹ bá wọn àlùwàjú dùn ní oúnjẹ àlàbí ni Aláwù Núrù ni oúnjẹ àlàbí ni àfa kẹ́kẹ́ ni oúnjẹ àlàbí ni. ẹ̀yin ọ̀dọ́ kan wá wáyé wá lónìí ẹ̀ ń pẹ́ táwọn ará wájú òní ẹ̀yin òní bẹ́ẹ̀ ni Ọlọ́run sì ń ṣe fún yín lẹ́ẹ̀ bá hẹ́ǹdì sí kirikiri àti pàǹtí. àbáwa ni kámọ́ àlìmí. kámọ́ àlìmí. ọmọ ìyá mi ayé yẹn jẹ mo kí súnmọ́ kí ni ṣé súnmọ́ doctor ni àbí súnmọ́ London small doctor mo kí small doctor akéwé jẹ wọ́n ti ha yín wọn àmì ẹ̀rí bá tí àké wọ́n dọ́kítọ̀ olówó yàtọ̀ sọ́lọ́rọ̀ mọ́gbọ́n nǹkan olówó yàtọ̀ sọ́lọ́rọ̀ wọ́n tún kọ̀ọ̀kan wọ́n ní owó lẹ́gbọ̀n ayé ni junior ọ̀kan ló tún kọ̀ yìí hùn small doctor dákun jókòó lẹ̀ mo gbádùn rẹ púpọ̀ ẹ̀yin ọ̀mọ́ pàdí mi ni tó serious. àwa ń lé epo lánàá ńlọrin tá a tó fẹ́ po àwọn márùwá ni lọ́dọ̀ tí yín nìyí kẹ̀kẹ́ àlàáfíà làwa ń pè ńlọrin torí márùwá ò tí kò sí tọ́kàn wá pẹ̀lú márùwá kan ńlọrin kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀bù ní ẹ̀yìn lẹ́ni márùwá lẹ́kọ̀ọ́ gbogbo wa tá a tó fẹ́ po bí tá a ti ń ronú pé seko yóò sì kàn wá kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀bù bá wọlé wa máa pé yorí mi lọ́jà a sì gbàgbé páàrẹ̀ epo gbogbo àwọn ọmọdé aláǹ ta epo fún wa Ọlọ́run nǹkan mà tún dé lọ́lọ́run mà tún bá àlùbáríkà sí fẹ́lẹ́ yìí you call me akéwé jẹ wọ́n lè tún wọ Ọlọ́run báyìí kọ̀ wá dá kọ́ wà láàrin wa ká má kí Ọlọ́run kọ́ mọ́ wàdúrà bàbá akínní lówó Ọlọ́run ṣeun èmi náà gbowó
الله ọmọ yìí dàkún kéwú. كمالمي فاسد Mo bá yẹ kó. دلت مذاهبه وقد غدا علمه شرا على البشر Ọlọ́run jọ da fún وقد gbogbo jama. غدا علمه شرا على البشر. ẹ̀yin bàbá wa àgbà lórí ìjòkó ìtì ń lọ nínú ayé òun là á fi sọ̀rọ̀. Ànábì wa gòkè Jibrilu wa ni máa dá lọ èmi ò lè tẹ̀lé kí lọ́kàn mi ó sojú mi. Ànábì Musa ọwọ́ adébẹ̀ òkúta tí gbogbo èèyàn ò lè gbé ọwọ́ àfọwọ́sùn sẹ́yìn báyìí kí lẹ bẹ́ẹ̀ ló ń bẹ̀ kí n tèmi. Àní kí ni ń ṣẹlẹ̀ nínú ayé nínú ìgbà tiwa tá ń lò lọ́wọ́ yìí tèmi náà rí sunkunu sínú ẹ̀. دام الله حياتكم. Ẹ ra àwọn olówó tí ẹ wojú táwọn olówó fi ń wà wà fáà nísìnyí wọ́n bá ti yẹ lọ́yìn ẹ̀yìn àgbàlagbà báyìí nísìnyí ojúkójú wọn fi ń wo gbogbo orú wa báyìí wọ́n ní wọ́n gbẹrù lérí ẹ wọ́n gbẹrù lérí ẹ wọ́n pa gbẹrù lérí àwọn ni. Bẹ́ẹ̀ ni ẹnìkan lọ dá a lẹ̀ ilẹ̀ yín ọ̀dọ́ àfa lẹ́ẹ̀fi ń sáré káré lẹ́ẹ̀fi ń jẹ ìjẹkújẹ lẹ́ẹ̀fi ń mu ìmukúmu ògógóró ẹ̀ẹ́fi ń lo ẹbu ẹ wọ̀nà. كمالمي Anabi Muhammad صلى الله عليه وسلم. ààrẹ ni yòǹbó anabi. صلى الله عليه وسلم. Anabi ni la shifa'an fil khamri. دام الله حياتكم. Ebi gbogbo yín lẹ ké ẹ̀yin ọ̀dọ́ àfa tẹ̀ ń fọ gbogbo ló kan ebe yín náà gbọ́ la shifa'an fil khamri. Ìwòsàn òsì lára ọtí ntọ́lọ́hún ṣe lé ìwọ̀. Ìwọ àlùfáà ọ̀hún tó ń yàn tán wá ń pé ẹ kàn wá wá sinabu díẹ̀ ẹ wàá tọ̀ sí ẹ wàá mú kínní ẹ bù yìí ẹ dà sí. O sì bẹ̀rù Ọlọ́run sáàfà rẹ kọ́ pé kò fò gbogbo lo nǹkan. Sáàfà rẹ kọ́ ọjọ́ tó ń ké lọ́dọ̀ ẹ̀ pé ògógóró ni ká fi lo nǹkan lẹ́ẹ̀fi hàn lẹ́kọ̀ọ́. Àbá wa ń wí ẹ wá pẹ́yìn lẹ́ máa ké ẹ máa rúdú ẹ máa sọ́rí fún Ọlọ́run ní kò sí tọ́kàn mi pẹ̀lú gbogbo wọn ni. Alẹ́ ń gbàyé jẹ́ kàmú álìmí. كمالمي Ọ̀pọ̀ nù àfà. كمالمي Ọ̀pọ̀ nù oníkéwú. كمالمي Ọ̀pọ̀ nù ẹni tí ń bọ̀ tílẹ̀ ń rọ́. كمالمي Ọ̀pọ̀ nù ẹni tá à ń dá ọ̀rọ̀ dúró dè. كمالمي Fásidin dọ̀làtì mẹ́sà ìbùhù. فاسد دلت مذاهبه وقد غدا علمه شرا على البشر وقد غدا علمه شرا على البشر. Èsè tí wọ́n á rí báyìí. Èsè tí wọ́n ń dàpọ̀ báyìí táyé náà fi wọ́n ẹ dákun àfa ńlá ló dé Sàrùmí kàn ní bẹ́ẹ̀ni àfa ńlá ló dé ni ẹ dákun ẹ bá wa ibi tó jókòó ni ọ̀dà àfa nípa ẹ bá fún àfa Sàrùmí níbi tó da àfa ni àápá ndéndé àápá àfa lé ni àfa àtọ́tayọ pé ń ò rí wọn gbà wọn ń bọ̀ lógún Ọlọ́run ni. Gbogbo ẹni ọba sin àwọn ẹni Ọlọ́run ayé wọn máa dáa ni òun náà sin Akíbùlẹ̀ Àṣìráfù tó lọ ayé wa dáa. rahimahullah. Sàrùmí ṣe wàhálà ó ṣe wàhálà wájú àfa àti ẹ náà ni Ọlọ́run ló fi dáa fún ayé báwọn njẹ́ o sin àfa àti ẹ jókòó dáadáa àfa jókòó. àfa wa ni kámọ́ alimin fasidin dọ̀láti màzá ibùhù. كمالمي ọ̀pọ̀ nù onímọ̀. فاسد دلت مذاهبه wàkàdí gàdé. وقد غدا علمه شرا على البشر. ọ̀rọ̀ àkọ́kọ́ nù parí ẹ̀ délẹ̀ ẹ̀ka lọ́kọ́ gbé wọn. وقد غدا علمه شرا على البشر.
البشر. ntọ́ka nù ayé nu gbogbo ẹ̀yin tẹ́ wá gbọ́ wá sí àárín nǹkan mú lọlé ni kì í ṣe tí nǹkan dàrú nù ayé báyìí ọ̀rọ̀ àkọ́kọ́ nù ẹ bá níta lọ dàálẹ̀ ẹni ọ̀ dàálẹ̀ mbẹ́ nù ayé òun náà ò lè pọ́n òun dàálẹ̀ mọ́ ni wọ́n ń pè é wá owó síbi ẹ bá lè wá sí ní gbogbo àwọn ọ̀dọ́ àfáàbá ń lọ ọ̀nà mọ́tò ẹlòmíì wà ń lọ ọ̀nà àmọ́ńdà ẹ̀gbọ́n bàbá rẹ̀ òsìkún Toyota ẹlòmíì lọ ọ̀nà ọkọ̀ tí wọn ògùn lé wọn rí nínú àwọn ọ̀dọ́ àfáà ẹnìkan lọ́sà dàálẹ̀ nù ayé ẹ má gbọ́gbọ́ gbúgbọ́ ẹ sì má tẹ̀lé mọ̀nà kí mọ̀nà lẹ́nu àfáà kankan gbogbo wa láàrọ̀ jọ wájú ọlọ́njọ́ kìyàmà ẹ wá ń sọ àwọn àfáà ló kọ tí èsè tiwa ń sọ pé àfi lẹ́yìn àwọn àgbàlagbà àwọn àfáà àgbàlagbà àtàná àti tòní tí wọ́n ń ṣe jálàbí wọn torí ọlọ́run gbogbo ẹ̀yin ó jálàbí tòní gbogbo orú yóò tó lè jẹ́ gbogbo yín ni ń báwí Buhari ti kọjá akéwìgbà náà ẹgbà tọ̀dọ̀ àfáà àbàdà wa ẹgbà tọ̀dọ̀ àfáà sáfì wa ẹ̀kọ́ apẹ̀ kì í bọnú ẹ̀kọ́ ẹnìkan ò ní gbọ́ wọn ẹ̀ mọ́ eré yín ọ̀dà ohun tá ni wọn ò ní gbọ́ ohun tèmi ìwọ ló fún mi lóhun tí ń fọ ni àfi tọ́ bá ti pẹ́ ẹ̀ bá ba ayé jẹ́ nìkan lókun lọ́lọ́run ó fi gbàǹtẹ́ bá kì í bọnú ẹ̀kọ́ nítorí tèmi alẹ́ ń ba ayé jẹ́ ń da ayé rú ẹ fẹ́ sọ kéwú ló kọ̀ mí ẹ fẹ́ sọ àwọn àfáà ló kọ́ tí èso kọ wọn ojú títí wọn ti ní abatẹ̀sùbà ni bíbọn bá mọ́tò bá patẹ̀sùbà lọ́wọ́ ẹ̀ yóò gbé ọ̀nì tó kó náà kankun tó mọ̀ pé wọ́n ní wọ́ lọ nínú ilé ọlọ́run ti ní ẹbẹ̀ mi. ọ̀rọ̀ mi àkọ́kọ́ nù ọ̀rọ̀ mi kejì ntẹ́ ni wá sọ lónìí kọ́ máa di pé kí la rán kí ni wí ẹni bá sì wí báwọn ọgọ́ ni ń bọ̀ ọlọ́run ní Suratul Bakara láyìn mélòó lè sọ̀rọ̀ màlúù ń pa nǹkan mi lọ ni ó ní Suratul Ankabut sura alantakun láyìn mélòó lè sọ̀rọ̀ alantakun ń pa nǹkan mi lọ ni Suratul Nakli sura oyin èmi ẹ̀ṣájú mélòó lè sọ̀rọ̀ oyin ń pa nǹkan mi lọ ni ìsàn ẹ bá pè mí ní wàásù òkú tí ń bá ń sọ̀rọ̀ ọmọ wèrè yẹn ní pé a níbi òkú wọn sọ̀rọ̀ ọmọ ọ gbádùn àfa àdúgbò yín náà nǹkan ṣe lẹ́yìn ohun ti mọnu ọ̀rọ̀ mi kú méjì àmọ́ mo fẹ́ gba owó fún àbá Ṣàmsídíìnì náà gbogbo àwọn alága wa sì ń bẹ ń jòkó mo kí àfa mi oníwàásù àgbáyé lẹ́ẹ̀kan sí. adamallahu hayatahu. ẹ dákun ìfẹ́ kí wọ́n ó dí àwọn èèyàn ẹ dákun ẹ̀yin tẹ̀ ń bẹ́ bí spíkà wa ẹ kú òun bẹ́ẹ̀ ẹ kú òun bẹ́ẹ̀ ọlọ́run jọ ìfẹ́ wa náà lẹ́sìn ní ẹ dúró yín ìfẹ́ wa náà ni wọ́n ní bàbá ń sọ tí wọn ò bá dúró ńkọ́ kọ̀ tán. Allah. mo kí ọ̀rẹ́ mi súnmọ́ dókítà lẹ́ẹ̀kan sí akéwèjì ọ̀gá ńlá mo láìkí ọ̀bọ yẹn mo kó jẹ gan. bàbá ni ọwọ́ akọrin ní sìn gbogbo tẹ́ǹtì yìí ní ọmọ gùn yóò mọ fò pọ́npọ́n ni èmi ọmọ pé yẹn gun spíkà akọrin ǹjẹ́ oṣù òdìdé mo tún wò yín o ó sì wàá gun spíkà ń sì ń kọrin lérí ẹ̀ lẹ́mu sí olú ọmọ náà òun náà ti gbàgbé ara ẹ̀ àsọmọjọjọ ìwọ ń kọ́ mi London yìí ọlọ́run má fàlùbáàgà sí àmọ̀ kẹran ọlọ́run dákun ẹ dákun ẹ náwó sí mi ẹ̀yin àdúgbò bàbá wa níyì ọlọ́run àdúgbò wọn láwa yìí àdúgbò kadàrà ẹ lọ́lọ́run jálùbáríkà Buhari ọ̀pọ̀. ọlọ́run jálùbáríkà àtàkùrẹ́ ọ̀pọ̀. ọ̀gbádùn. adamallahu hayatahu. gbogbo àwọn alága wa ọlọ́run jẹ́ ọdún afẹ́ yà alága míkìnnù máa bọ̀ èèyàn dáadáa ni nínú àwọn tí mo rí kọ́ọ̀dù wa nù lágbára ọlọ́run ọ̀nàjà dùnú pẹ́. amiina. ọlá àyà tó bí ọ ọlá àbá tó bí ọ ọwọ́ ní sàṣetì. amiina. ọlá la ilaha illallah o ṣeun má lọ rẹ ọfẹ ó mú wa náà ní jọ́tà àti ń gbà ọlọ́run láwa náà gbà nínú ìta àti ń fún ọ nù ọlọ́run ti kẹ́ gan ọlọ́run kẹ́ mí kí gan mo sì fẹ́ràn rẹ̀ tọ́ba ṣe mistake tẹ́ ẹ bá pè ní sọ pé iṣẹ́ ẹ dákun máa yọ ọ́n sí máa yọ kún bẹ́ẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ní o sì máa yọ ọlọ́run ò ní da ọ̀rọ̀ rẹ rú mìkì. àmín. àwọn alága wa bẹ̀rẹ̀ àfa Ṣàmsídíìnì máa bọ̀ wájú mi ní ìwọlé rí rẹ kún là ń bọ̀ ọ̀fà lónìí ìjọ tá a wá tọ̀ wọ́n lò ní ṣẹlẹ̀ kejì wọn ò gbádùn ní eré wọn ló yí bẹ́ẹ̀ bá lè ṣe tá a bá ń bú yàn yẹn ní òkè Kùránù ni ọlọ́run kan bú yàn nítorí jẹ́mi ọláìkì àfa yẹn wọ́n ń bú yàn gbádùn wọn ọláìkì ọlọ́run kan tọ́da gbogbo wa ń bú yàn àbí ó ní bí ibà sọ ọ́ la pé kìnnìkan bẹ̀rẹ̀ àmà tí ń mìíràn àbí
lamma jaa amruna najayna shu'aiba لما جاء أمرنا najayna shu'aiba نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة وأخذت الذين ظلموا الصيحة لا إله فحسبه في ديارهم جاثمين فاصبحوا في ديارهم جاثمين ọlọ́run wá fẹ́ bèèbú ọlọ́run wá fẹ́ bèèbú oníkà ńlám yaginaw fiha لم يغنوا فيها ala bu'dan limadiyana kama ba'dati Samud. على بعدا لمدينة كما بعدت ثمود دام الله حياتكم dìndìnrín wo ní pọ́lọ̀ wọn bá kéébù yẹn arìnrìn wo ní pọ́lọ̀ wọn bá kéébù yẹn دام الله حياتكم ọlọ́ni là máa já amúrúná akìlọ̀ fáwọn ọjọ́ ànábì Ṣuaibu wọn gbọ́ ẹ má yí pẹ́rẹ́gì yín ẹ má kàkó mà ẹ má jí pẹ́rẹ́gì ń dì mà ọlọ́ni wọn gbà nígbà tá a gbéyàwó adé. نجينا شعيبا àmọ́ ànábì Ṣuaibu ayọ́kúrò láàrin wọn. والذين آمنوا معه برحمة منا. àwọn tó tún gba tiẹ̀ nú àwọn tó jíṣẹ́ fún pé ẹ má kàkó mọ́ wọn ò kàkó ẹ má jí ń dì í mọ́ wọn ò jí ń dì í mọ́ ẹ má yọ abẹ́là sínú ògbó epo pupa wọn ò yọ sí mọ́ àwọn tó gba ti Ṣuaibu akó wọn papọ̀ mọ́. وأخذت الذين ظلموا الصيحة وأخذت الذين ظلموا الصيحة. nígbà àríkà kóhùn la tán ẹ̀yin màláíkà mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa bọ̀ ẹ mẹ́rìndínlù kọ̀ọ̀kan lu wọn dání dàgídà ọlọ́mọ pàwápọ̀ bájà. Àmín. wọ́n mẹ́rìndínlù mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ṣuaibu wọ́n mú dání ńgbà wọ́n mú dání bẹ́ẹ̀ ọlọ́run ní kí ni mẹ́ba tí wọ́n jẹ́rìí mo ní ẹ̀jágbe málùú náà àwọn màláíkà mẹ́rẹ̀ẹ̀rin lẹ́ẹ̀kan náà ni wọ́n ké málùú. وأصبحوا فحسبوا في ديارهم جاثمين. ọ̀rọ̀ nínú ilé wọn gbogbo wọn bá ń kú àwọn míín sá dìgbàdìgbà bẹ́ẹ̀ yẹn bá lọ gbóòórùn bá mú wọn ni ẹ lọ bòógì alájẹ ẹ kú bòógì ọlọ́ni mo tún dán wọn wò lára bòógì èyí tó bá ti kó sí bòógì ń sì ń gbẹ hàn. فأصبحوا في ديارهم جاثمين. ìwà tó wọlé lọ́wọ́ ọba yẹn búyàn èsì tá a bá ní ń búyàn àfọ búyàn àwọn àfọ àwájọ àwọn tí ń bẹ láyé jọ náà wọ́n rọ̀ ẹ̀yin ti sìn ẹ̀yin tá a jíṣẹ́ fún tọ́ọ̀gì àwọn àfọ àtàṣe fún yín wúlígàn àwa ní bú yín. òun ní ọjà àfọ ọbẹ̀ lọ́hùn kó lówó lọ́wọ́ kó tó máa jí di ọlọ́hùn èló ló fún wa ó fún wa 2000 náà ayọ̀ mí dànù ní pẹ̀lú tẹ́lótẹ́pù òsì àmọ́ bí ọ̀lẹ́ ńlẹ̀ látara òsì. abadele bàbá ń kawó ẹ máa yọ dànù ni ó tẹ̀ tó abala ṣe sàádà alọ́mọ́sá àrùn owó táwọn afá o. آمين. àbá tó ṣe wàhálà ọkọ máa ń kéwù. alif lajẹ alẹ ha ọmọ nínú wí. alif lajẹ alẹ ha bá wàhídà fi ta ta ìsìnàní fi fòkè ya fa salasata fi fòkè ha la orí. bàbá ni jim wàhídà fi ta ti ya làṣẹ alẹ ha wàhídà fi fòkè ya. لا شيء عليها واحدة في فوقها لا شيء عليها واحدة في فوقها لا شيء عليها. ẹ jọ̀wọ́ ẹ ti gbé Allahu Akbar. ẹ̀yin tá a kéwú ẹ̀kúyà àwọn ń jayé kálámù. gbàwó torí àfa Jamsudeen tó pè mí ó fẹ́ dá ọ̀rọ̀ lẹ̀ púpọ̀. Adamallahu hayatakum. èmi a máa sọ̀rọ̀ kan bàbá wa Nakibul Ashraf ta kọ́kọ́ ọlọ́mọba akẹ́ wọn. radiyallahu ta'ala anhum. bàbá wa Shehu Shazali Zambo ọlọ́mọba akẹ́ radiyallahu wọn. ta'ala anhum. níjọ́ wọn jí sí Ọlọ́run lọ́wọ́ mo lọ lẹ̀ ni. bẹ́ẹ̀ni bàbá. mo bọ́ sẹ́gbẹ́ kan ni pé àwọn eléyìí ń lò gbà lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bá dún wọ́n kàn papọ̀ mákéwu ni. èmi náà wá ń dún lọ́wọ́ lónìí
ọlọ́run òpè òní nítọ̀mọ̀ Musa bàbá ló kírọ́ọ̀sì mi mo kí ọ papọ̀ mọ́ kéwù ni ọlọ́run Allahu shahid mo jẹ́ nǹkankan mo ṣàdúrà kan lóru oorun mi ọ̀dá tí mo ti ké lọ tí mo dé kí lọ́kàn gbẹ̀lẹ̀ tẹ̀síwá ọlọ́gọ́rùn-ún márùn kan ọlọ́run bùn mi ni ó wo wàhálà tí mo ṣe fáfá mi gbogbo tí n bá kì í khibat min Allah ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run àdúrà fámi ọlọ́run gbà lórí mi èyí tó wulẹ̀ ńlọ jẹ kínní tó ń mú ìpọ́ gẹ̀dẹ̀ tó ń mú ògógóró tó ń fẹ́ bú lò ó tẹ̀ ń kó dáadáa kí tẹ̀ ń lọ́dọ̀ àwọn ìyá lọ́jà tẹ̀ ń lọ́ra mẹ́nu mọ́. ẹ̀rín èèyàn ló kú táwọn ọdún àfa tún jẹ nísìnyí ẹ̀rín èèyàn kí ló dé sọ́wọ́ yìí náà ẹlòmíì ikùn wa ń yọ látara ẹ̀rín èèyàn tí wọ́n jẹ ikùn wa ń yọ wàá rí nǹkan kan ṣe ní ọjẹ apá díẹ̀ ẹsẹ̀ díẹ̀ ojú díẹ̀ ìṣèkà díẹ̀ ìfun díẹ̀ orí díẹ̀ dásì pé ń kún ọ̀dọ̀ àfa mi kí ló dé lérí owó yìí owó náà wá wá ẹ dákun kálukú ọlọ́wọ́ bẹ̀rù ọlọ́run o ọlọ́run ó béèrè ọlọ́run ó béèrè o ọ̀rọ̀ mi kú méjì o ntẹ́ ẹbí mi gan tọ́pìkì mi ni insecurity ntẹ́ ẹbí mi nù insecurity àmọ́ mẹ́sẹ̀gì ṣe ń paasi sí ayé lọ́wọ́ nísìnyí òun làwọn ọ̀dọ́ àfa àwọn ní fight lọ́wọ́ báyìí ẹ lọ parapọ̀ gbogbo tẹ́ ẹ bá máa sá ẹ lọ jẹ̀bú ẹ lọ mẹ́kọ́ àwọn ọmọ yín ní ọmọ kú èmi kọ́ àbí tó bá ṣe pé ẹ bá ṣe bẹ́ẹ̀ bá jẹrin èèyàn lókun àbí tó bá ṣe pé ẹ bá máa fò gógóró lo nǹkan lókun àbí tó bá ṣe pé ẹ máa wá páàtì ọmọ ànábì ádámà kí lókun wọ́n kó wọn lọrin náà nísìnyí gbogbo tí ò sí ń lọrin wọ́n ti dé njẹ́ ọmọ ti ní bàtọ̀ láyìí wọ́n lé wọn níyìn Ìlọrin wọn darí wa máa jó nǹkan gbogbo ọmọ ọrùn àwọn kí n wá ń jó ọlọ́run jọ dáa fún olú ọmọ MC olú ọmọ ọlọ́run jọ dáa fún kájú pa alọ́wọ́ àsìkàn ní láti àmọ́ wá ní lẹ́yìn tòní bọ́ba fẹ́mi lówó àdúrà mo ti kọjá 50,000 èmi náà ń búyàn owó àdúrà mi nísìnyí ìbáṣẹ mẹ́ta lọ́ba fún mi jọ́tọ́ lọ́nba ní parí 100,000 ní ó lé rẹ̀ títí ṣíṣe àdúrà kọ́kọ́ tí kò fọ́ ṣe fún gbàrà báyìí 100,000 ní mo tún wá wò mo ní àdúrà wo ló tó kù o ọlọ́wọ̀n ní jọ ṣáájú ìyá rẹ̀ 100,000 ní mo ní kí ló tó kù o. hip hop ní kọ wá kọ díẹ̀. I think I like her, baby, nana, mama. See the way she dey walk, oh, mama, nana, mama. See I like her. I think she love me too. The way she dey whine, oh, make me want go down. See shabby, she sit down, make me want go down. All the girl she dey follow, nana. She be hottest girl, she be Rihanna, nana, nana. Shabby. Brother, Aji, Aba. Wàláyì asanpa àti ẹ̀pẹ́ ọ́ ó sì sọ́pọ́ọ̀tì bàbá dáadáa yìí ó sọ́pọ́ọ̀tì Ṣàbí pẹ̀lú owó tó dá 5,000 ló fi sọ́pọ́ọ̀tì ọlọ́run ò ní pa ọ́ lẹ́kùn ọlọ́run wà sí ọ ní star tí ó gba ayé ọlọ́run tó yọ ọ̀rẹ́ mi small doctor tó fà lọ́wọ́ sókè yọ fà wọ́n náà lọ́wọ́ sókè ẹlẹ́kùnrin bá ń sáá mi fún ọ̀rọ̀ tán lọ́jọ́ kọlẹ̀ ó wà dùn ó fẹ́ mi náà ìwọ́ tún kọ́ tọ́mọ ńlá ń tiẹ̀ kí ló náà tún ṣe fújì wí nǹkan. Alhaji Buhari ẹ̀rín sàṣẹ́kì ni mo sọ tẹ́wá lọ tẹ́wá wọ̀ sọ ẹ̀rín ìdáwàtì o àkàndé o kájọlá ṣọláwọ́wà o kọ́ ìwé tí kọrin lọ́jọ́ kí wọ́n sọ pé Alhaji Buhari ẹ̀rín sàṣẹ́kì láyé ẹ̀rín sàṣẹ́kì láyé. Ọlọ́run o ọ̀rọ̀ àwọn àríjọ kan lé ẹ̀rí gan ara àwọn ya sílẹ̀ ya Sàlátù nánu bá wọ́n ti gbọ́ ìlú yé ya Sàlátù à ń bọ̀ bí ọ̀rọ̀ yín ó tún wá náwó sókè tí gba wọn jó gábé madala God bless you my dear brother. Baba wa Khalifa Ọlọ́run ó jàre yín pẹ́ Amina. Baba wa Khalifa ní báwọn afọ́ba bẹ lọ́hùn
inú àwọn táwọn àfàǹfọlá àwọn bẹ lọ́hùn inú wọn ni ilé àwọn bàbá wa Khalifa ló ti mọ náwó sí. Allahu hayatu. inú wọn ni wọ́n wà. inú àwọn tá a fi ń bẹ lọ́hùn inú ẹ̀ nílé arúgbó pàkátà wà. Allahu ta'ala anhum. inú àwọn tá a fi ń bẹ lọ́hùn inú ẹ̀ nílé Shehu Muhammad Kamaluddin wà. Radiyallahu ta'ala anhu. inú ilé tá a fi ń bẹ lọ́hùn nílé bàbá wa Asheikhana Adam Abdallah Al-Aluri radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhum. inú ilé ọ̀hún ni ilé bàbá wa Basaru Ládàmbá. Allahu ta'ala anhum. inú ilé ọ̀hún ni ilé Bature. Allahu ta'ala. inú ilé tá a fi ń bẹ lọ́hùn lọ ní tọ́lọ́hùn inú ilé náà ni Sóró. Radiyallahu ta'ala inú anhum. ilé náà ni Mèmásà. Radiyallahu ta'ala anhum. wọ́n lọ bẹ́ẹ̀ àfàbù bẹ́ẹ̀ kùnbúrì karatu ìkókóró Belgore àwọn àfáà lọ bẹ́ẹ̀ gbáà láwọn wàlíyìí Ọlọ́run tààrà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lu ẹnìkọ̀ọ̀kan yín náà tẹ̀ ń fọlá wọn bẹ́ẹ̀ lọ́hùn tọ́lọ́hùn sì ń gbọ́ bàbá wa Khalifa akínyìn lẹ́ẹ̀kan sí Alhamdulillah. Ọlọ́run ní dààmú. Amina. ìlọ́jà sọ pé ẹ ṣàdúrà fún wa níyìn lónìí bẹ́ẹ̀ ti ṣe ti last year tọ́lọ́hùn gbà ẹ̀ rí pé ti last year òkú tó yìí èyí tí tó ń bọ̀ yàyín kọ́ làálò. àwọn transformer base ẹ dákun ẹ bá ń ké bisimilayi kan iná àti iná kan fún wọn Ọlọ́run ò ní tú ẹgbẹ́ yín kò sì ní fọ́ ẹgbẹ́ yín. Amina. ẹ̀mí yẹn wàá gùn dáadáa ẹ bá ń ké bisimilayi iná àti iná fún wọn. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Amin. tọ́píìkì wa lónìí ọ̀rìn insecurity ìyẹn wá ń bí ẹ̀yin náà ǹjẹ́ a ní security nínú ìlú yìí. ẹ dákun ẹ bẹ̀rẹ̀ ntí wàá fariwo fún ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bá nítorí wọn ẹ bẹ̀rẹ̀ nítorí wọn ẹ dákun ẹ bẹ̀rẹ̀ nítorí Ọlọ́run afọlọ́nbẹ̀yìn torí wọn o ṣe wọn àfọdàdà yàlùbáríkà rẹ ọ̀pọ̀ ẹ dákun ẹ bẹ̀rẹ̀ nítorí wọn. bàbá wa Khalifa èyí ṣe tà ní security inú ìlú wa yìí àfàyà àyà Sókótó dà. لا يستقر البلد إلا بالماء. ìlú tá a wà nú ẹ àbí ìlú tẹ́ni kọ̀ọ̀kan wá ti wá ìlú ni ò lè ní fọkànbalẹ̀ kó sì lè fẹsẹ̀ nílẹ̀ inú tí kọ́kọ́ bankẹ́jẹ́ láyé bàbá rí wàhálà dé iná làásì kọ́ rí kí wọn tó bí wa ká tó jáde wá sáyé kí ìlú ó tó lè gbádùn àfi kó mi ọ wà. والطريق. inú tó jẹ́ ó fi máa dẹ̀ faraàlú àwọn ará oko bí wọ́n bá ń kó nǹkan bọ̀ nílùú ọ̀nà ni wọ́n rìn bọ́nà ọba sí ìlú ò lè ní fọkànbalẹ̀. والتعليم. bí ọba sí education ìlú ò lè ní fọkànbalẹ̀. والصحة فيها بناء المستشفى. bí ọba sí àlàáfíà nùlù ká kọ́ hospital kọ́ pọ̀ alimustashfa ká kọ́ hospital kọ́ pọ̀ fáwọn mẹ̀kúnnù ìlú ò lè ní ìfọ̀kànbalẹ̀. والجيوش الدفاعية. wọ́n jù yúùsù dìfàìyà bàbá rí àwọn military men kábírí wọn pépé nǹkan bá tiẹ̀ dé àwọn tí wá dà ká pè wọ́n kí wọ́n ti lọ fèsì Boko Haram ní tí wọ́n ń kílẹ̀ àwọn people from Chad people from Cameroon people from Mali Nàìjíríà náà wá yọ wá láti Nàìjíríà àwa yọ àwọn Boko Haram sáárín àwa ń kílẹ̀ àbí 300 and something èyí ṣe ń bolẹ̀ fún bọ́sí tẹ́lẹ̀ bàbá eléré ẹbí ẹsẹ̀ wa máa kọ̀ yẹ ká kílẹ̀ àwọn ni bá a ti ń ba lọ ni àwa ẹwọ yìí tá à ń pa nísìn ẹwọ yìí tá a ti pa nísìn ẹ̀yin kadàrà wa ń bèrè pé insecurity. لا يستقر بلد بغير عدم الأمن. bá a bá ti rí security orí ádámù là ámúni òun làwọn ń pè ní security nínú kéwù bí a bá sí security nínú afọ́jú nílùú náà bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí afọ́jú nílùú Nàìjíríà. bí a bá sọ láwọn ọmọ ìyá wa wọ̀nyí àbá máa lọ wọn àbá máa gé wọn sì máa gé yàrá dà lójú títí báyìí kò sí tẹ̀yìn ó ṣe àwọn tọ́lọ́hún fi dáàbò bò wá ni. لأن الأمن أصل الخيرات. torí pé ẹ̀rí security
bí n bá ń bẹ̀ lórílẹ̀‐èdè òun ní pilẹ̀ orí o security wà dá Nàìjíríà àwọn ọmọ ya wa ọlọ́pàá ni báwọn mẹ́rin àbá mú gbọ́dọ̀ lórí àwọn tó ń ṣe abakọ̀ orí mọ́tò ọlọ́pàá. àlùkù ọjọ́. والجيوش الدفاعية العسكرية bàbá àwọn sọ́jà ìtìlú fi gbádùn tí ló fi máa bẹ nílùú òun làwọn sọ́jà àwọn ọlọ́pàá bàbá ti rí wọn security dé àwọn dàtà wá rí ajẹ́wọ́ lówó àfún wọn lówó àjọ ọlọ́pàá lówó oṣù ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́pàá àwa jẹ wọ́n lówó oṣù dáyìlá ẹ wo olú. hum awalule amúni. àwọn méjèèjì ni military àtọlọ́pàá àwọn làkọ́kọ́ security. بغيرهم لا أمن لنا في بلادنا. bàbá ti rí sọ́jà kí wọ́n dúró wámú tá a rí police kí wọ́n dúró wámú lákìní. لا أمن لنا في بلادنا. ìfọ̀kànbalẹ̀ ò sí fún wa nílùú wa. نفقد عدم الأمن في بلادنا. security asàfẹ́kù ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ńlọ́jà sọ́jọ́ gbò kò sí security abásọ́jọ́ gbò ọmọ Èkó ìbò ní ká tẹ̀sí nílọrin àti màbí à ń lọ àti tẹ̀sójú ẹ̀. نفقد عدم الأمن في بلادنا. nílọrin tòní ibi Bùkọ́lá bá ń lọ là ń lọ ibi abátẹ̀sí àgbègbè wa náà á sì máa tẹ̀sójú ẹ̀. نفقد عدم الأمن في بلادنا. gbogbo olóṣèlú Ìlọrin ara Sàràkí ilẹ̀ ti yá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sọ̀ṣèlú ti Ìlọrin ní Kwara State lónìí ànábì ni àgbà wọn ibẹ̀ nìkan sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam. ọ̀là ànábì ni Madinatul Ilmi walakin Aliyu huwa babuha. lónìí bàbá bẹ́ẹ̀ sí òṣèlú Kwara State bọ́ọ̀ bá tilẹ̀ gbọ́dọ̀ Sàràkí oníkélẹ̀ Sàràkí lọ tẹ ọmọ rẹ̀ ọlọ́ mọ́sálásí Jímọ̀ bó ti ṣe gbangba lónìí o nípasẹ̀ ọmọ rẹ̀ ní mọ́sálásí Jímọ̀ fi dín tó ṣe gbangba lónìí bí ti ń bá lọ dandan ní ká lọ ọbẹ̀ báyìí bá tiẹ̀ gbogbo ẹ̀ wàhálà tí Sàràkí ṣe ń jọ́ wọn àná tí yóò sómi ẹ̀ gbogbo bí Sàràkí gbé omi káàkiri tí ma táǹkì tí ma gbogbo ẹ̀ kí. kí ló dé ọmọ Ìlọrin àwa ti máa bí à ń lọ ibi Bùkọ́lá bá ti lọ gbogbo ọmọ Ìlọrin àwọ̀ bára wa jà bí n bá ti ń tẹ̀tẹ̀ báyìí àwa náà ní gbogbo àdúgbò wa lábàá máa ṣe kí nìrí a máa tẹ̀ sójú ẹ̀. نفقد عدم الأمن fi biladina. ẹ máa ń tọ́jú ẹnu mi ọgbọ́rọ̀ ẹbí mi kan ò sí nínú òṣèlú ìran mi kan báyìí kò sínú politics èmi ní èsì ṣe politics àmọ́ mo fẹ́ràn Sàràkí púpọ̀ torí njọ́ tó gbà wá lọ́wọ́ àwọn tó fẹ́ mú alẹ́ rú èyí wọn ni wá jẹ́ bí àwọn ọmọ lọ́rin ní sùpé kílódé tẹ̀ ń sára yín ládàá tẹ̀ ń lọ bá ogun sábọ́ọ̀dù yẹ mègídà àti ìtọ́fẹ́ jẹ sáńgúùsì àbí kí wọ́n gbogbo ẹ̀ àwọn méjèèjì èwo lọ́mọ lọ́rin nù wọn kí ló fẹ́ kí làwọn fẹ́ lura wá sí kọ́sọ́mọ lọ́rin nù wọn ẹ jẹ́ wọn ó sì sẹ́ra wọn káwọ́ dìbò tiwa ni kí láàmú nara wá sí ẹ̀yọ́ ọmọ lọ́rin jẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ẹni bí Buhari ti wínú ọmọ lọ́rin yóò sínú ẹni kíní ọmọ lọ́rin sì kọ́lẹ̀ ní kejì president governor ọmọ dáadáa ni àbúrò mègídà òun lè sọmọ lọ́rin kí láàmú nara wá sí security òun wá dá. umara una. àwọn aláṣẹ wa. wa aginiya una ma ba'alukum. umara una. umara una. wa aginiya una ma ba'alukum. ẹ̀yin tẹ́ dúró bẹ́ẹ̀ bá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá máa wí ẹ̀yin náà lọ́ọ́ pàdé èmi níbi pé máa ba'alukum ẹ̀yin bẹ́ẹ̀. Eni. wàgìnì àwòrán ẹja gbàdúrà ẹnu. balùkùn. Umara una gbogbo ẹ̀yin tẹ́ ń wo Buhari Musa ń lé tẹ́ padà máa wò mí lórí CD ẹ̀yin aláṣẹ wa ọ̀ ń jẹun lọ́wọ́ ń dá yín nìyí anywhere you are ẹ̀yin aláṣẹ wa
gbogbo orú ẹ̀dá yóò tó lè jẹ́ olówó àtọlọ́lá ọba ń gbọ́n tí Buhari Musa ń wí àfa ọmọ akẹ́wù ọba ń gbọ́n tí Buhari Musa ń wí. má balukum. má balukum ẹsẹ̀ yìí. la tatafakkaru bigayri adamil amuni. kí ló dé ẹ̀ẹ́dùn kẹta káàkiri ronú. ìfọ̀kànbalẹ̀ dà security dà lórílẹ̀‐èdè yìí. lawi tahada nàìjíríà yóò. bó bá ti pa wà ọmọ Nàìjíríà abasowọ́pọ̀ ni. wọ́n ta wà nù. tá à ń rara wa lọ́wọ́ tá à ń ṣe ìsomọ́tọ́ lẹ́yìn. lamma dakala baynana alaharibu bigayri adamil amuni. wàláhì tí ogun bá wọ tógun abẹ́lé bá dé a sì kọ́ńkà rẹ̀ kọ́dà ká má rí àwọn sójà ká má rọ ọlọ́pàá bá a bá fọwọ́sowọ́pọ̀ tá a sì jẹ́ ní tá a léra wa kí tá a sọ̀tà á win ní ogun náà. biladuna min agina biladil alami. ìlú wa Nàìjíríà inú àwọn olùtọ́rí ṣe àbáṣì àwa kẹlẹ̀ kẹta ǹdẹ́lẹ̀ kí ló wí láfíríkà àwa lẹ́lẹ̀ kẹta tí wọ́n ní nǹkan wọ́n lówó àbámọ̀ lówó ẹnìkan máa kó wọn rẹ̀ tó fẹ́ sọ̀sẹ̀ lọ́wọ́ pẹ̀lú 300 million ẹlòmíà ló ń fún ní 2.3 billion ẹnìkan ṣoṣo ó lé ní bọ̀lẹ̀ tìrì ìbọ̀lẹ̀ tìrì iṣẹ́ òun bàbá rẹ̀ dálẹ̀ tó fẹ́ ní 2 billion ọ̀nà ẹnìkan lọ́wọ́ ebó wo Nàìjíríà ni security wá dá èyí wùlẹ̀ mi fẹ́ kí Buhari ó wá èmi ọmọ Musa ń bọ̀ ń wọ́ wọlé. biladuna min agina biladil alami fiha nakitu. àbá àyàsókòtò. ayakumullah. mo délé Buhari our former president mo délé ẹ dákun ẹ farabalẹ̀ mo délé Buhari ní Katsina ẹsẹ̀ títì lọ́wọ́ kò sí fẹ́ǹsì ẹ wo former president kò sí fẹ́ǹsì mo tún wá pàdé Buhari ní Utako l'Abuja ẹ dákun ẹ farabalẹ̀ torí Ọlọ́run ẹ̀yin ọmọ ẹ̀yin ìyá yìí àbí ká ṣàdúrà ká máa lọlé ni ẹ̀ ń disturb wọn náà. mo tún wá pàdé General Buhari ní Utako l'Abuja 406 rẹ̀ tí ń kù láti jọ̀hún náà mo rí díẹ̀ ó ti gbó wọ́n ẹ̀sẹ̀ sàánú ẹni sọ́dọ̀ fún mọ́tò mi wọ́n ẹ̀sẹ̀ fún lé l'Abuja ni Allah ẹ wo ìmánì Ọlọ́run lára former president wa àwọn tó yẹ kó ṣèjọba wa nù ẹ wá ń pé bẹ́ẹ̀ kọ́ mo bí ẹ̀yin Èkó níbo ni ká tẹ̀ sí. biladuna min agina biladil alami. ìlú wa Nàìjíríà a máa ṣe ìlú Nàìjíríà nínú àwọn olùtọ́kẹ́nu ìlú ńláńlá nínú àwọn orílẹ̀-èdè tó gbòòrò ìlú ńláńlá nínú àwọn orílẹ̀-èdè tó lóhun àlùmọ́nì ìlú ńláńlá nínú àwọn olùtọ́kẹ́nu pẹ̀lú ohun àlùmọ́nì àánú epo yìí ayọ̀ gírísì inú epo yìí ayọ̀ ọ́ìlì nínú epo yìí ayọ̀ karosíìnì nínú epo yìí ayọ̀ gáàsì nínú epo yìí ẹ wo oríṣiríṣi tá a fẹ́ yọ ọ́nú ẹ̀ kó tó wá kan èyí tá à ń dà sí mọ́tò nínú ẹ̀ náà ní ti pléènì ọmọ Nàìjíríà ẹ wá wo iye tí wọ́n ń pọn lójúmọ́ ẹ wo iye tí wọ́n ń sọ fún wa fáwọn ń pọn ọlọ́wọ́n da. al-amnu mawjudun qabla al-yawmi fi biladina. orí mọ́kànjú rárá àfa mi ní wàá sí àgbáyé lójókòó yìí wájú rẹ̀ mo sì wà yìí Ọlọ́run sì mọ̀ pé mo gba àfa mi gbọ́ gbogbo tó sì já sọ̀rọ̀ àfa mi mọ̀ pé mo lè tán torí àfa mi máa ya kanjú don't rush. ìlú ìkẹnú púpọ̀ ìlú Nàìjíríà ọlọ́kadà mi ò gbé ọ tó bá sọ òyìnbó bá yọ wá ní ẹ kàwé mo kàwé I'm a graduate bàtí òṣìṣẹ́ ìbẹ̀ ni máa lọ tọrọ bára ẹ wo Nàìjíríà ẹ̀yin ọlọ́pàá wa lọ́wọ́ jọ da fún yín wọ́n chẹ́ẹ̀kì wa tọrọ lè ká tó lè kọjá tó lọ́mọ̀ pa lè gbé nǹkan kí nǹkan nù ọkọ̀ wọ́n chẹ́ẹ̀kì wa débi wàhálà wọ́n tó fi wálẹ̀ security wa pọ̀ security wa pọ̀ Ọlọ́run bá a san yín lẹ́san amina wọ́n tọ́jú wa pọ̀
wọ́n bá débi tó bọ́lọ́kà bá fẹ́ ṣe kíkà fún yẹn yóò tó wá pé yes your wiper àtúntàn ọlọ́pàá sì mọ̀ yẹn yẹ̀yẹ́ calm down your boot ó sì wọ́n mọ̀ yẹn hàn lè mọ̀ o níbi tá a gbé extra tire sí wọ́n mọ̀ kó olùlọ́sí ọmọ Nàìjíríà lè kó mọ̀ ọ́n bẹ̀ wọ́n move that extra tire ó gbé sókè yóò ní sorry o we are doing our job o your seat sẹ́ẹ̀mọ̀ yọ sókè bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa ọmọ Nàìjíríà lọ ya àlákà jù nù ayé àfin tí ń pariwo pé yí gbé ẹ̀yin jálàbí tẹ wọnú ayé wa jálàbí ó fò tẹ́ dé àfin tí ń pariwo ẹ wo Tanzania $72,000 ni wọ́n ta àfin kan ní Tanzania ẹ lórí YouTube wọ́n ti mú yàn wọ́n ti kó àwọn kan sẹ́wọ̀n lórí ẹ̀ kọ́dà wọ́n pa àwọn kan wọ́n sentence wọn sí to death ní Tanzania $72,000 ni wọ́n ta abilo àbí albino sí ẹ wo kan àfin bá a ti jókòó yìí ǹjọ́ wọn ànábì ń gbà eri Nàìjíríà pé eri Nàìjíríà ti yí nísìn ó yí gan bá a ti jókòó yìí àfin ọ̀sán pọ̀ tá a máa rí wọn tóun náà máa ṣe àyè kó tó rí mi lọ́ọ̀kẹ́ làbárí mọ́ ẹ kó wọn tán ibi à ń léegun wọn ẹ jí wọn tán ibi à ń jẹran wọn ẹ gbé wọn tán ibi à ń ro awọ wọn ẹ gbé wọn tán ike iwájú ike ẹ̀yà àràbùkẹ́ láyé mọ́ kí ló dé. àlà amúnú mọ ojú dùn kọ́bílà nìyá mi. gbogbo abùkẹ́ tán lẹ̀ ẹnu wọn tó sì sẹ́kù náà wọn ò dájáde mọ́ ní bá ń lọ ibìkan ọgbọ́n sábì nórẹ́ni Basiru ńlọbi ọmọlọ́la ẹ̀ ìsinmi lọ yọkàn àwọn méjì wájú ẹ̀yọ̀kan lẹ́yìn káwọn ṣe báyìí lọ́lẹ́yìn wọn ẹ bá ti á gbé láàrin àwọn ọmọ ìyá rẹ̀ sẹ́jàlá ìbínú àlọ́ débi tá à ń jí ọmọ gbé báwọn. aláàmúnú mawjudun qabla al-yawmi fi biladina. ọkùnrin yìí máa ń rìn púpọ̀ déédéé bí akéwúdé yìí wo mi gòkè. Allahu Akbar. La ilaha illallah. Ẹ̀rí gbogbo wa yìí. Ake Samson ní kí n dákun. Ó lóun ọ̀fẹ́ dá mi ló ń tó kóun náà ń gbádùn wá àti ìṣẹ̀lẹ̀ pé tí ń ṣe wá ní sọ. Ọlámẹ́ni yìí ọlọ́yẹ kéèyàn pọ́nyàn lé. Ó ní mo bá fẹ́ ṣe mólídì. Ìmọ̀ ara àwọn lọ́wọ́ pẹ̀lú tó lágbára ni. Mo wá fẹ́ bẹ gbogbo jàmá. Bisimilayi kan. Inna àtẹ̀yìnà kan ẹ bá nínú ká rẹ̀ sọmọkùnrin gbogbo tọ́lọ́hún fi ṣe ọlọ́hún fi ṣe bẹ́ẹ̀ fún wọn. amiina. ẹ dákun jama ẹ bá ń kiri. bisimilahi rahman rahim inna a'tayna kalkawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar amin. n ta fẹ́ bára lọ́wọ́ rẹ lónìí ọlọ́run jẹ́ olè sí. orí tọmọ pé bẹ́ẹ̀ mi ò bá rí ọlọ́run rí ọ. afẹ́ gba mọ́kà ló fún wa ní ẹyọ kan àbẹ́yẹn méjì kò sì ṣe yí ń fún yín mọ́kà kankan bọ́ọ̀sì àṣàlátù yín ẹ̀kọ́ kọ sí donated by kínní kan wọ́n ti kọ́ta Abíọ́lá sí gbogbo ayé ọlọ́wọ́n san Abíọ́lá lẹ́sàn-án lóore kákọ́ ọkọ̀ tiẹ̀ náà sí kọ́lọ́wọ́n sànú ẹ̀ èwo ló sì fún wa nu méjèèjì òkùnkùn káwọ́sọ ọlọ́wọ́n ò ní fọ́ ọ lójú kò ní rọ ọ lápá kò ní rọ ọ lẹ́sẹ̀ onídẹni tí wọn máa sọ̀rọ̀ tí wọn máa bá ń ká síbi ìbọn bíríṣì ẹ̀ ẹ̀ gbọ́rọ̀ la ilaha illallah ó ní kí n dákun torí Ọlọ́run ó ní tí mo fi méjèèjì kí n máa ṣe èyí tó ń bá ṣe ń bẹ̀ ó ní yọ àṣọ fún mi ó ní ká sàfọkàn balẹ̀ tonitọ báyìí kí ló fún ọ.
èkejì abáàsì lọkùnrin yìí ó lóun èyí gbowó rìn ọlọ́mọ ńgbà tó wọn ti gbọ́ pé wọ́n ní Buhari ti ṣe wá sí lọ owó àdúrà tó wọn ó fẹ́ mi lòun mú dání ó lóun èyí gbowó rìn torí ìlú ilé wọ́n sì kí ẹlòmíì kiri wọ́n sì kó ogun tí ń bẹ lára ẹ̀ wọ́n lè fọwọ́ bọ̀ lójú ojú òní ọmọ yẹn dúdú táwọn àtàwọn èèlọ ATM ní ń bẹ báyìí owó àdúrà wọ́n àti Samson ọmọ yẹn dúró ara yín. aṣíwájú àdínì wa lásàlátù wa ni òun ni o yóò ṣe nǹkan wọ́n bá ti ṣe kòkò mi o tẹ ọlọ́run ọgbà ọlọ́run ọgbà. alhamdulilayi máa lọ inú rí ọmọ dùn ó rí orí lára rẹ̀ máa wò. insha Allah. الأمن موجود قبل اليوم في بلادنا. mo recollect ọ̀dọ̀ ọlọ́pàá mo yìí wá. ẹ wo wàhálà tọ́lọ́pàá ń ṣe lórí wa ẹnu security díẹ̀ tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọlọ́pàá ni àti sójà. gbogbo ntọ́sẹ́kù àlálàṣẹ kọ̀sálàṣẹ mọ́ gbogbo kálukú wa ń ṣe tó wù. àgbẹ̀ àbùkẹ́ bá wọn ò sí láyé mọ́ wọ́n sì ń bẹ wọ́n kónú lẹ́nu. torí wọ́n ti mọ̀ yí pé à ń jí àwọn gbé. ẹni jẹ́ máa wá béèrè pé ọlọ́run o ọ̀rọ̀ Nàìjíríà nǹkan mọ̀ dé. òun lẹ́yìn wá ń bi mí lónìí pé insecurity ńlọ́wọ́ ajẹ́ ń bú ẹ̀rìn kéńbó láti fẹ́ rí security malaye lónìí kí kálukú ṣe ń tó wù lọ yìí ń bọ́ láti rí ma ẹnu fẹ́ bẹ̀rẹ̀ tó sẹ́kù nù sọ ọlọ́run àwọn àfáàní Allah àwọn bẹ̀rẹ̀ lé wọn fa ya Allah ya Allah ya Allah wọn ò sì pàtàkì wọn lọ gbèrè obìnrin olóbìnrin bíi tiwa wọn ò sì sàṣàkà fún láì tàkì wọn lọ gbèrè obìnrin olóbìnrin bíi tiwa àwọn wọn jòkó yìí àwọn wọn kú tọ́lọ̀ ń wò máyé la. àbáyà ya. الأمن موجود قبل اليوم في بلادنا. ìfọ̀kànbalẹ̀ ti ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáájú òní tẹ́lẹ̀. كان الناس قديما. àwọn èèyàn láti gbà kan tó ti lọ. يسافرون من بلد إلى بلد آخر. àwọn èèyàn arìnrìn àjò nínú ìlú kan bọ́ọ̀lù kan ó kó Ìbàdàn ọlọ́lọ́rin from Ìlọrin to Lagos from Lagos to Kano from Kano to Kaduna from Kaduna to Maiduguri from Maiduguri to Katsina from Katsina to Zaria ẹ wo bẹ́ẹ̀ àwọn èèyàn ń travel bẹ́ẹ̀ òru láti travel ọkàn sì balẹ̀. في حرية تامة. àbá a máa lọ bẹ́ẹ̀ ó sì rọrùn. لا يحتاجون إلا بالماء. wọn ò ní bùkátà kan lẹ́yìn pé a ti rìn díẹ̀ ẹ jẹ́ amú mi. والطعام. ẹ jẹ́ ajẹun. وأمن الطريق. àti ìfọ̀kànbalẹ̀ ojú ọ̀nà ó lé òsì ìkankan òsì má ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró làtún bìrìbìrì lẹ́sìn kúrẹ́sì. ṣé ìbá sọ láwọn ni ṣé ìbá sọ láwọn ni express tún wá dẹrù jẹjẹ àlè rìn bẹ̀ mọ́ ẹ̀yin ọlọ́pàá ọlọ́wọ́n san yín lẹ́sàn dáadáa. ẹ sáàmì fún wọn ni. àmín. wà á mọ̀lì yóò mọ̀. àmọ́ lónìí ní Nàìjíríà. kọ́dí fàṣàdà ti bílà dùnà bìdúnì lìmáì. ìlú wa parí yẹn kò sómi. wà á múni tọ̀rí ìkì. ìfọ̀kànbalẹ̀ òsínmọ́ lójú ọ̀nà. wà á dámúlẹ̀ àmúni. ẹ rí nǹkan wà á dámúlẹ̀ àmúni security òsì. àyìnà lè má faru ya àhàlà Nàìjíríà. àyìnà lè má faru ya àhàlà Nàìjíríà. àyìnà lè má faru ya àhàlà Nàìjíríà. ibi ẹ̀yin máa yá wa ní kádàrà lẹ́kọ̀ọ́ tá a wá lónìí ibo là ń lọ ọmọ Nàìjíríà. أين المفر يا أهل نيجيريا ẹ̀yin kádàrà tá a wá
kàdàrà láwa yìí ìbíyín léèrè níbo là ń lọ ọmọ Nàìjíríà. Aina al-mafarru ya ahla Nigeria. Gbogbo ọsibítù ọmọ Nàìjíríà security ò sí ń bẹ̀ àwọn ajínigbé wọ́n lè jíyàn gbé lọ́sibítù wa lónìí wa ni wọ́n dá sẹ́lẹ̀. Aina al-mafarru ya ahla Nigeria. Àwọn iléèwé wa ẹ̀rí nǹkan ni iléèwé tá à ń lọ tẹ́lẹ̀ wọn á ní public school gbogbo ọmọ ọlọ́lá kankan ò sí public school wọn. Àwọn ọmọ tálíkà ọlọ́run àwa wọ̀nyí àwọn ọmọ wa ló kú public school. Gbogbo ẹ̀yin olówó tẹ́ ń kọ́ńtrólù Nàìjíríà ẹ̀yin aláṣẹ tẹ́ ń kọ́ńtrólù Nàìjíríà. Àràǹfààní ń jẹ mọ́ obìnrin ń jàǹfààní àwọn local government chairman obìnrin ń jàǹfààní àwọn gọ́vùnà obìnrin ń jàǹfààní àwọn sínétọ̀ obìnrin ń jàǹfààní àwọn kọ́dà ordinary councillor obìnrin ń jàǹfààní wọn kátó wá pé pa náà tún wá ní pa ẹ wà dáwọ bọ́lá wa ń lọ. Aina al-mafarru ibola fẹ́ ságbà ọmọ Nàìjíríà. Níbi ilé rẹ̀ yín tẹ́ bí mi pé insecurity lè kí n wá sọ níyìn lónìí. Bọ́lá ń lọ. Ila Allahi al-mafarru. Ìdáhùn yín nù ọ̀dọ́ Ọlọ́run nìkan ló kù tá a kọjú sí làwọn bàbá yìí ò fi fọ Ọlọ́run lẹ̀ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà fi ń kù sí fi tó kù sí. Èyí ṣe tẹ́ tún sójú ọ̀bù àtúngbọ́ fíìmù pé wọ́n tún sún báyìí. Àtúngbọ́ fíìmù eléri ẹbí wà láàyè ẹ lórí kò sọ́gbọ́n. Aina al-mafarru ya ahla Nigeria. Bàbá Bágàjí kò sọ́gbọ́n tẹ̀lé dá ẹ̀ ń lọ ní. Aina al-mafarru ya ahla Nigeria. Olórí ẹgbẹ́ nílùú ńláńlá kò sọ́gbọ́n tẹ̀lé dá àlọ́ rámìrámì ni. Aina al-mafarru ya ahla Nigeria. Bàgàdòsì bó ti wù kẹranjú tó ẹ̀ ń lọ ní. Aina al-mafarru ya ahla Nigeria. Nígbà tí eléré ẹbí tí wọ́n ní burúkutu wọn mú jọ́nà làdáwò ti dé. Pé Nàìjíríà ṣe á kan àgbá kan báyìí. Nísìnyí wọ́n dàbí pé lẹ́yìn àwọn Buhari àwọn àdí àgbà àwọn Yakubu Gawon nkankan Murtala ọlọ́mọba akẹ́. Àmín. Yar'Adua nìkan tún ni wàlíyé Ọlọ́run náà àwọn tó rúlu Nàìjíríà Yar'Adua wàlíyé Ọlọ́run. Èyí ṣe tí wọ́n rí báyìí. Ẹ̀yin àdúgbò bàbá fáwọn àgbà ní kádàrà wa ni máa sọ nípa insecurity dà. Àwọn ìyàwó wa gan ní security ká tó wá pa àwọn ọkọ. Security ò sí bá àwọn ìyàwó wa ká tó wá pa àwọn ọkọ. Security kìíní. Ọkọ mi ọmọ wa rẹ̀. Ṣé mo ti ń kó yín ma mo ń tó wá sí lọ pàtí kò máa wọlé nìkan bí sí ìyàwó wa ń gbé kìíní. Ibi tẹ̀ ń wo yẹn máa wo bẹ̀ o. Ẹ gbà lẹ́sà gbójú o. Ẹ máa wo bẹ̀ o. A ti ń bára wa bọ̀ ń sìn. Kémi pẹ̀lú ẹ̀ tó yìí ra wa ni. Ṣé ń gbọ́rọ̀? Obìnrin sọ fún ẹ pé àwọn tí ń bára wọn bọ̀ nísìn kémi pẹ̀lú ẹ̀ tó yíra wa ni mo sábà ń sọ fún ẹ ní padà start ṣé bóun ni òun pẹ̀lú ẹ̀ lájọ́ dúró lára mọ́tò. Èyí wúrú wà tí ó rù tán odò oyún Razaki ọba olè Musa ọmọ ọlọ́mọ ní ń gbé ká. Aina al-mafarru ya ahla Nigeria. Ẹ wá ń dágọ̀ insecurity ìbọ̀lẹ̀ ti fẹ́ rí ọmọ Nàìjíríà olówó wọn ṣàánú mọ́ tálíkà àṣẹ sùúrù oníkéwù àlòǹtàké ẹ̀yin tẹ́lẹ̀ yín pé ọ̀dàrú máa yín lérí. Àwọn ìlú tẹ̀ ń sá lọ tẹ̀ ń kó wa lọ l'Amẹ́ríkà lọ́hùn ẹnìkan ṣe sínétọ̀ bí gba 18 nígbà tí ó kó kankan jẹ wọn ò kó kankan jẹ wọn ò kọ́ ní ńláńlá kankan. Clinton former president di Nigeria America lọ́hùn 3-bedroom flat wọ́n fi kánsẹ́lọ̀ dọ̀tí wá sí ìgbà nínú mi lè gbénu lẹ́yìn kò bá wọn mú kánsẹ́lọ̀ fa tí wọ́n ní ọmọ bá wo gọ́tà àdúgbò wa òun ò lè gbé 3-bedroom flat who are you
bàbá wa fìyàn jẹ kínní kan sí àmọ́ local government ẹ wá ń lọ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ omi ẹ wá ń fìlì omi níjọ́ tí ọba yarí wọ́n wá ẹlòmíì wọn ò ní rí owó wa ẹ lọ bí fìlì etí omi ẹ ń kọ́lé bẹ̀ mẹ̀kúnnù ń jìyà mẹ̀kúnnù ara ni mẹ̀kúnnù hospital wa ò lóògùn owó iléèwé wa wọ́n bá a lọ yunifásitì àdánwò bá a lọ kí ló dé ọmọ Nàìjíríà ainel mafaru ainel mafaru ya ala Nàìjíríà. ẹlẹgbẹ́ wí bẹ́ẹ̀. ainel mafaru ya ala Nàìjíríà. ẹ wá ṣe tán ẹ á ń gbé kínní ní security ń bò ẹ palẹ̀ mọ́ dáadáa o àtúngbọ́ fífi báyìí kí wọ́n fẹ́ sún ọjọ́ òbò yìí o àbíkẹ́yìn àfẹ́ ọmọdé akẹ́kọ̀ọ́ lọ́mọ jẹ́ wọn orí sún o mo sì sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ọmọ Nàìjíríà ẹ lọ́ọ́ ṣe wọ̀ èèyàn tí ó bá ìbò yìí rìn yọ pọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fi ọmọ àta ni ẹ dákun ẹ pa ọmọ àta yín pọ̀ Ọlọ́run ó ṣínà fún yín ẹ wá ń tẹ́ ẹ máa ṣe jẹ́jẹ́ kẹ́ ẹ máa jẹun yín bẹ̀ ẹni tí ó bá ìbò tí ń bọ̀ wáyìí àwọn tí ó bá kú tí ó bá lọ ń bọ̀ wọ́n pọ̀ o kálukú lọ sí wọ̀ ẹ̀yin abiyamọ ẹ kìlọ̀ báwọn ọmọ yín àwọn tí ó bá bò lọ pọ̀ ẹlòmíràn jáde nínú àwọn ọmọ yín kò sì ní wọlé mọ́ wọ́n ti pa bìkan wọ́n kàn lọ rọ àwọn bíi mẹ́ẹ̀ẹ́dógún dànù kòtò kan náà ni wọ́n sì da ẹ̀kọ́ yẹn lérí ẹ máa wá kí. ẹ̀yin mùsùlùmí ẹ lọ gba national ID card ẹ jáde ó kọ yín ẹ sì filẹ̀ yín obìnrin ń bọ́ máa dọ̀n tó pé sadé ó kọ mùsùlùmí rẹ̀ ní o filẹ̀ Zainab Usman lórúkọ mi ẹ lọ gba national ID card ẹ lọ gba voters card ìjọ náà wọn ò lé ẹni gángan ẹ wọ Ọ̀ṣun wọn ti lóòdù sójà lọ́bẹ̀ tó kálukú dúró ni ńgbọ̀ bá ti jà tọ́ ọ̀fà jàgbà wọn ò lé ẹnìkan dìbò rẹ tán sì dúró kọgbọ́ kántì. bí sójà bá náà túmọ̀ sádùú welcome sir. bọ́lọ̀ kaba sì gàmọ́ sọ pé àti múpa sorry sir ọ̀rọ̀ àdúró rẹ̀ a yóò kọ́sà sojú gbogbo wa ẹ má sá lọ bí kankan Nàìjíríà peace òun la ní. ẹ̀yin ọmọ ẹ̀dá ẹ gbọ́dọ̀ jà ọmọbìnrin tó sírí lẹ̀ yìí màláìka ọmọ sẹ́pẹ̀lẹ̀ ọ orí ẹ ìgbà tó wà lágbo àwọn ata wẹ́wẹ́. ainel mafaru ainel mafaru ya ahla Nàìjíríà. ainel mafaru ya ahla Nàìjíríà. ẹni tí ń gba 20,000 lówó oṣù bá ń jẹ wọn lówó oṣù mọ́kànlá ẹni tí ń gba 2 point kínní kan tí wọ́n ń dé sínú àkáǹtì ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin aláṣẹ wa. irọ́ ló tún wá ra ayé àwọn àfáà ni wọ́n jókòó yìí wọ́n pẹ̀tọ̀ ẹ̀yin ọmọ ẹ̀wọ́ ẹ̀jẹ̀ akéyà sí mẹ́ta ìsàwákà mẹ́ta sínítọ̀ wa ni kọ́lọ̀ ń gbé ọdẹ ibi tó dé yóò pè kíni ẹ̀yin lè yẹ ọmọ kankan. Ọlọ́run wá dà àwọn àfa òsì àwọn àlùfáà àwọn olè Ọlọ́run wá dà wọ́n sínú ayé fún wa àwọn aníhà àwọn mẹ́wàá náà ní àwọn àfa ni ọ́fíìsì wa náà ní èèyàn mẹ́wàá ní ọ́fíìsì ẹ̀yọ̀ kan olè ẹ̀ pa màálù àwa la sì mọ́rú ìtara àwọn tí kéwọn mọ̀ yí báyìí òun lágbọ́dọ̀ pa fún yín yóò sì tóbi mẹ́jọ kí ló dé ẹ fẹ́ sọ Ọlọ́run ló kọ̀ mí yàtọ̀ sí aláwù ẹ̀yin àlùfáà olè ẹ̀yin jálàbí ẹ lọ gbá àwọn ìyá kan sí di ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ ń sanwó ojúmọ́ fún wọn àwọn ń dún lábẹ́ ibi ọ̀gẹ̀dẹ̀ ṣìyàkú olè. ẹ wá ké ńgbà náà ẹ wá ké ńgbà náà ẹ sàsí Buhari ẹ̀yin wo talẹ̀ ẹ sàsí kọ̀sẹ́ntì kọ́ ọ́ bá kò tọwọ́ rẹ̀ òní kanlẹ̀ ẹ sàsí tani talẹ̀ ẹ sàsí lórí pé ń jí sí Ọlọ́run àfi tó bá jẹ́ yí pé ẹ ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ làṣàṣì yóò fi ràn Buhari Musa ẹ lọ gbá àwọn ìyá kan táwọn àwọn tó àti bọ̀tán tí wọn ò dáa lọ kó wọn síbi ewé ọ̀gẹ̀dẹ̀ wọn pé ẹ ká lọ sí ọ̀dọ̀ àwọn ìyá là ń lọ yálà ya yín o. àtọ̀hún náà sì gọ̀ wọ́n á tẹ̀lé lẹ́yìn wọ́n ti dáko ẹ̀ fún ṣíìpù ó ní àbá wọ́n dárúkọ mi àwọn ìyá ni Ọ̀túnba máa wọlé ó ní
wọ́n ní gbogbo ẹ̀ làwọn ìyá ti rí kò ní yẹ yín àtàwọn ìyá yín. أين المفر يا أهل نيجيريا ibo là ń lọ. أين المفر يا أهل نيجيريا. èmi náà bí léèrè mo la lọ ntáwọn ọ̀dọ́ àlùfáà olè ń dálẹ̀ nínú ayé nísìnyí wọ́n wá ń bú gbogbo wa báfa bá wa ń lọ tóun tó tọ́lọ́hún ṣe gbọ́ ẹ̀ fún wa pé ẹ̀ wọ́n fẹ́ mẹ́yìn náà wọ́n fẹ́ tẹ̀yìn náà nígbà wọ́n ti ń ti àwọn kan tí wọ́n ń jù wọ́n sẹ́wọ̀n ìlọ́jà ń béèrè pé gbogbo wa tá a kéwú ẹ̀yin ló jálàbí tòní tẹ̀ ń ṣe nígbà tá à ń kéwú lọ́wọ́ inú jádùálù lè kéwú tí wọ́n máa ń lẹ̀ pé al-yawmu hatu al-yawmu nahu al-yawmu mantiki èwo ni àfa tiẹ̀ lẹ jádùálù mọ́ kíláàsì ẹ̀ pé al-yawmu eré èèyàn gígé èwo làáfà rẹ ní al-yawmu alimadatu alijalibu èwo ni ẹ sọ ká gbọ́ àwọn jalabi ń bẹ de bam àwọn jòkó baba wa alifa ni ni wọn ṣe táyé wọn fi dá àwọn ẹlẹkùn wọn dé jalabi ni wọn bẹ lọ́hùn fún yẹn wọn hàn tún fún yẹn ẹ sì mú wọn nígbà náà ọya ewé rere akọ ewé rere abo wọn ní lọ́ọ̀lọ́ bẹ́ẹ̀ bá ti jó tó kúnná tán ẹ wá fún yín gan sí máa la ọ̀nà ó là fún làyìlà ọ̀nà ó sì là fún yẹn Allah. ẹ̀yin tó ní lẹ̀ bá ń gé ọmú ẹ̀yin tó ní ẹ̀sìn gbẹ́rẹ́ sójú ara obìnrin ó lè. أين المفر يا أهل نيجيريا. gbogbo ọmọ ọlọ́mú lẹ́gbẹ́ dání tán tí wọ́n ẹ̀sìn gbẹ́rẹ́ fún wọn kọkùnrin ó lè máa wá wọn. security tara wa gan ọbẹ̀ ju security àwọn ìtún òfin wa security yìí lọ. ṣé kéwú tẹ ké náà ló débẹ̀ wọn abẹ́fẹ́ bá kéwú jẹ́ fáwọn kéwú àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ oúnjẹ làbí ni wọn bàbá amádìpọ̀ bẹ́lára náà wọ́n ní sẹ́ni lé ọ̀gá níjà àwọn wọn ọjọ́ tó kù tẹ yóò kù láyé fún yẹn wọ́n wọ̀n báyìí wọn ò lè dọdún tí ń bọ̀ èyí ò sì ní dì wọn ò purọ́ àwọn ọ̀gá ń di kíní yẹgbẹ́ yẹn wọ́tọ̀ ọmọ yẹn kúndé tí ń bẹ́nu lé bàbá rẹ̀ tá à ń pé gbogbo ẹ̀ lọ́wọ́ máa yanjú olè kí lọ́ọ́ yanjú alẹ́ ju tẹ̀síbá sọ́run wọn kúrọ́ kí gbogbo eré títì wọn lọ dúró láàrin ìjà Òṣòdì láàárọ̀ àwọn wá ń pè àwọn afáànù wọn sàṣẹ kan ó lé ní kọsán kankan ẹ sọ bẹ́ẹ̀ àní wọn wá ní wọn tiẹ̀ wá ń dì fún un pé ṣé Buhari yẹn ẹ fọ̀rọ̀ ẹ lẹ jọ méje náà láàfin àwọn tá a ní ẹ fún àkọ́bí bàbá yín jọ méje èmi ọba múlá mo ti sáyìn látọ̀dọ̀ bàbá God bàbá kúrẹ́rì èyí tá à ń sọ yìí wàláyé awàlì jẹ́ náà ni torí sẹ́ tọ́lọ́hún ní àwa jẹ́ ni ìta nẹ́bí jẹ́kù ni èyí ṣe tẹ́ ma kúrọ́ fáyé èyí ṣe tẹ́ gbẹ̀rù lérí ẹlẹ́rù èyí ṣe tẹ́ tọ́lọ́wọ́ lòsì èyí ṣe tẹ́ tẹ́ ń tára dẹ̀ ẹni ara ni ẹ̀yà ọ̀yìn ọ̀dọ́ àfa wa ń lọ wá àfọ̀tẹ́ ń fi sẹ́nu ẹ̀ wá ń lo ẹ̀bùn pẹ̀lú ọtí pẹ̀lú kí ló dé ẹ tètè padà Ọlọ́run nínú retí kẹ padà ẹ bá ti túbà gbófòrí yìí ẹ bá débẹ̀ mà túláàsì kọ́ láfi lówó ikú ni túláàsì wa o mo ti dó ìdólè mo kù bẹ́ẹ̀ ni wọ́n náà kù owó bọ́yá ni it's under maybe mo fẹ́ kọ́lé it's under maybe mo fẹ́ kí n máa bọ̀ kílẹ̀ ọmọ rọ bọ́yá ni tọ́ba wọ Ọlọ́run ni. àmọ́ ikú àlìmọ́tù báàbò. àlìmọ́tù báàbò wa kullu nasi dakhilu. شعري بعد الموت مدار يا ليت شعري بعد الموت مدار يا ليت شعري بعد الموت مدار. ẹ̀yin àdúgbò bàbá wa ń kádàrá ẹni ọba ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run lónìí tá a wáyé abo ní ti ń dùn ọ́ lọ́kàn ẹ dákun ẹ má fi ta fẹ́ wí ẹ má fi ṣe ẹ̀yẹ o àmọ́ kì í ṣe lásán ìyá yín fún dépò ká pé ẹ máa jáde wá ẹ mú wàdúrà wá àmọ́ èyí tẹ́ ẹ bá gba Ọlọ́run gbọ́ tẹ́ ẹ sì bẹ̀rù Ọlọ́run níbi ẹ bá wà ní níta fẹ́ kí a fún yín ìṣẹ́jú méjì ẹ dá wàdúrà wá ẹ sáko fẹ́ nìkan kọ́ ọmọ kó wá wájú nìyí bàbá ni ẹ máa jáde wáyọ rọ ẹ dákun ẹ bá wa gbà dàníyàn sí
ẹ dàníyàn sí ẹ dàníyàn sówó náà ó sì wọn mọ yìí délẹ̀ gbé kí wọn lọ́dọ̀ wọn bẹ̀wọ̀n lọ́dọ̀ wọn ọ̀dọ̀ àwọn obìnrin lẹ́yìn yàn yẹn bí ẹ bá wa gbà wá ìṣẹ́jú kan náà mo fún yín má kánjú lọ ò dákun dàníyàn o ayé orí la ti tọrọ rẹ o ọ̀làdùnú ti ń bẹ lára Shamsuddin àfa wa lónìí níta bá tọrọ níyìn lónìí ọlọ́wọ́n gbà. Amina. gbogbo ẹ̀yin bàbá wa taari tẹnu wa fi ń ṣe belebele báyìí ọlọ́wọ́n ní gba ojú lára yín. Amina. ní gba apá lára yín. Amina. àlàáfíà yín ò ní ṣàárẹ̀. Amina. ẹni ọba ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run nìkan ni ẹni ọba ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run. àfa wa Shamsuddin ọdún gbogbo ẹni tí ọba máa wọ́ sàlátù wa aago 8 sí 10 láàárọ̀ Sunday bá a ti máa ṣe nù. sádà níyàn sówó rẹ sì júnú tirè. ẹ dákun orí má bẹ́ẹ̀ nìkan kan rojọ́ sáàmà dàníyàn ni ẹ dàníyàn sí ní tí ń bá ń dùn ọ́ sọ fọlọ́run ọlọ́run lọ́ba tí ń gbọ́ mo kí àfáwà Sàrùmí púpọ̀ lógo ọlọ́run. ẹ dàníyàn sí ẹ gbà fọlọ́run ó ṣe bẹ́ẹ̀ méjì ń dá díje. ọmọ kan lóun jẹ́ Sarah nù àbí Simbiat ọlọ́run wọlé la ilaha illallah Simbiat ọlẹ́lẹ́ dúró tí ń bẹ láàrin wa ní gbogbo tó ń bá kí n bọ̀ polówó ẹ̀ ògèdè pé mo wà so generous sáwọn èèyàn ẹ yóò má kí mo burú ba sáfà rẹ bá ń dààmú rẹ wàláì wọn yọ̀dà rẹ̀ àfi tí ọba ní àwọn ọjọ́ wọn bá fi tura rẹ̀ wọn wá gbé síbi ara wọn yóò ti wá ṣe sí wọn ládàáda wọn jáde lọ́nu ìwọ táwọn àgbàlagbà bá ń dààmú kì í ṣe gbogbo tura rẹ̀ eléyìí nìkan ni o 200 ni àwọn àgbàlagbà nu o ọ̀ya pa àwọn ọmọ rẹ̀ sọ́dọ̀ tó ti kásùbà àtàná pa àwọn ọmọ rẹ̀ sọ́dọ̀ ọ̀ya àsánásì ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀ sọ́dọ̀ lukuda ṣọládà láìdé ẹ̀ mọ̀ bọ̀ jẹ́ orúsí gbogbo wọn la àwọn yàmi ọkàn máa ká kò ní ẹ bá ti fẹ́ ṣe kankan fáwọn eléyìí hùn. ìjọ ní sùúrù àwọn àfa wọn lọmọ musa bẹ́ẹ̀ tán náà. kó láti rọ́bì. olúwa mo pè ọ́ èmi kí mo rán ara mi níṣẹ́. àná yakunu li waladun. ìwọ ọlọ́run ìwọ ọlọ́run mọ̀ musa ń ṣe. walam yamsasni basharun. gbogbo tó bá ti rò nípa mi àtìrántìrán ọmọ wọn ìpàlẹ̀ keje jẹ́ ọjẹ́ lára wọn. kó làkàzọ́lìkì lọ́wọ́ yakhluqu ma yasha'u. ilẹ̀ nìkan ọlọ́run àfiwọ́. idha qada amran. wọn bá tèèyàn jẹ́ ń jọ mo ti délé ayé. fa innama yaqulu lahu kun fayakunu. gbogbo ọ̀tá mi láyé ẹ máa kákò bí ẹja sáwá. inna masala Isa inda Allahi kamadhala Adama. gbogbo ọ̀tá mi ẹ máa wá owó ẹni rówó. khalaqahu min
التراب gbogbo ọ̀tá mi ẹ máa wọṣọ ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀mejìdínlógún. ثم قال له كن فيكون bẹ́ẹ̀ jẹ́ ọbẹ̀ torí magi a sì tẹ́lẹ̀nù yín. وهو الذي خلق السماوات والأرض بالحق àfẹ̀yìntọ́ bá túbá. ويوم يقول كن فيكون àfẹ̀yìntì ń bá yọnu sí. إنما قولنا لشيء إذا أردناه torí pé mọ̀ọ́sẹ̀ yín ìròyìn rárá. أن نقول له كن فيكون àmín. ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ẹ dákun gbogbo jama bẹ́ẹ̀ ti dúró jẹ́ yìí ọlọ́wọ́n ní ba ti ń jẹ́. àmín. ẹ bá ń ké bisimilayi kan kúlú aláwọ̀ kan bàbá wa àfa àtàpà wọ́n da alẹ́ dà púpọ̀ bàbá da púpọ̀ ọlọ́wọ́n o bisimilayi kan kúlú aláwọ̀ kan níye wa yìí ẹ dákun ẹ ké torí yọtí ọ kà wá náà ládàá tá a bá rí mbẹ ọlọ́run bá a fi jíṣẹ́ fún rúurú bàbá wa àfa àtàpà. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ bá ń ké kan bàbá wo ni wàá sí àgbáyé bisimilayi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. oní nísìn. àwọn bàbá wa ní nísìn. bàbá wa Halifa Al-Qarawi. bàbá wa Khalifa Al-Qarawi. onímọ̀fọ́ ọlọ́run bẹ̀ wọ́n àtàwọn tó bí wọn. àwọn ọlọ́run fi ọlọ́run bẹ̀ wọ́n àtàwọn tó bí wọn. wọ́n ó dìde dúró. wọ́n ó dìde dúró. jàlálà wọn. jàlálà wọn. àti tilé wọn. àti tilé wọn. àtàwọn tó bí wọn. àtàwọn tó bí wọn. àtàfà wọn. àtàfà wọn. kí wọ́n bá wa fi bẹ lọ́hùn. kí wọ́n bá wa fi bẹ Ọlọ́hun. gbogbo àwọn ọ̀dọ́. gbogbo àwọn ọ̀dọ́. tí wọ́n bá gbọ́ pé Buhari ní ń bọ̀ wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ nù. tí wọ́n bá gbọ́ pé bàbá wa ni wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ nù. ọlọ́run máa bá mi dá wọn lóhùn. ọlọ́run máa bá wa dá wọn lóhùn. ọlọ́run má kánjú pa wọn. ọlọ́run má kánjú pa wọn. ọlọ́run jẹ́ wọn orí tí wọ́n ń fẹ́. ọlọ́run jẹ́ wọn orí tí wọ́n ń fẹ́. oníbàbọ̀ ọba ń ṣàdúrà fún wọn. wọ́n náà bó ṣe àdúrà fún wọn báyìí. a sì san owó àdúrà. àbáwọ́lá a sì san owó àdúrà. èmi náà lọ wájú wọn ni. àbáwọ́lá wọn lọ wájú wọn ni o. بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما خلق والآتي لما سبق ناصر الحق بالحق والهادي إلا صراطك المستقيم وعلى آله حق قدر ومقدار العظيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي ألك فسوي والذي قدر فهدي والذي أرج المريم. àbá wa ní gbogbo jama. àwọn bàbá wa ti ń ṣe àdúrà yẹn já wa fún ọ lówó àdúrà. kọ́lọ́wọ́n gbàdúrà gbogbo wa. kó wọ́n lábí wọ́n ti ṣe ìkọ́sà bí abùkátà ẹnìkọ̀ọ̀kan wa. إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسر وشكرين فانت الذكر ذكر ما ياسر ويتجنب الأذكى الذي يصل النار لقبر ثم لا يموت فيها ولا يحيى كذب لا ما تسك وذكر اسم ربه فصلي بل تؤثرون الحياة الدنيا وللآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى مال موسى Ọlọ́run àfiọlá ìjọ kan tí ń bí ń já Allah àfi bí Ọlọ́run fún ọ ẹlọmọsá kẹ bàbá tọ tara rẹ̀ jáde àdúrà bàbá náà ní ń gbà àdúrà àwọn tó sì bí ẹnì kọ̀ọ̀kan wa náà ní ń gbà bá a ti dúró yìí o Ọlọ́run àwọn tó ti lọ́nà àwọn tí wọ́n bí wa Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tó ṣẹ́kù láyé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún wọn àlékún kẹ́ àlékún gẹ̀ tó ṣe fún ẹ̀ Muhammad bin Abdallah
bùnú Abdulmutalib bùnú Hásìmì ọlọ́mọdé àti fún gbogbo wa ẹni tó náà ó kan àfọ̀sọ̀rù ní mo kí wọn náà púpọ̀ ń bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin àfọ̀ náà mo kí yín púpọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́sàn ọlọ́mọdé àsán gbogbo yín lẹ́sàn rẹ̀ àbẹ̀rẹ̀kọ́ ọlọ́nà Muhammad Rabbana salamuna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin bismillahir rahmanir rahim Rabbana لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين والحقني بالصالحين الله 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 اللهم ارزقنا بقول tọ́píìkì wa lónìí ọ̀rìn insecurity ìyẹn wá ń bí ẹ̀yin náà ǹjẹ́ a ní security nínú ìlú yìí bàbá wa Khalifa èyí ṣe tá a ní security nínú ìlú wa yìí àfàyà àyà Sókótó dà. la yastaqiru al-baladu illa bil-ma'i. ìlú tá a wà nú ẹ àbí ìlú tẹ́ni kọ̀ọ̀kan wá ti wá ìlú ni olè ní fọkànbalẹ̀ kò sí lè fẹsẹ̀ rinlẹ̀ nínú tí kọ́kọ́ bànkẹ́jẹ́ láyé bàbá rí wàhálà dé iná làásìkò rí kí wọn tó bí wa ká tó jáde wá sáyé kí ìlú ó tó lè gbádùn àfi kó mi ọ wà. wà á tọ́rí ìkì. inú tó jẹ́ ó fi máa dẹ̀ faraàlú àwọn ará oko bí wọ́n bá ń kó nǹkan bọ̀ nílùú ọ̀nà ni wọ́n rìn bọ́nà ọba sí ìlú ò lè ní fọkànbalẹ̀. wà á ta àlìmí. bí ọba sí education ìlú ò lè ní